bẹ̀rẹ̀ lórí àfà so that gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ fáǹsì alàgbà Gabriel ní máa wo pé àbí ó ṣe ṣòfò Gabriel ó ń sọ̀rọ̀ sí Gabriel ó tọ̀rọ̀ lèmi fẹ́ wá bá sọ lọ́sàn yìí. Ẹ̀yin àfà ẹ jáde interview Muyideen èmi fẹ́ béèrè lọ́wọ́ yín pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ iṣẹ́ tí ẹ̀rẹ́ dì pé kó tán toró ní àfà kan tó ṣẹ̀ṣẹ̀ interview Muyideen tí a rí fídíò yẹn lénìí àfà yẹn láti máa béèrè Muyideen ìyá Muyideen wà nínú fídíò yẹn àfà láti máa sọ ní towards the end of the video ó ní pé tí alàgbà Gabriel kó ta lé pé tó bá ta lé yẹn kókó owó ilé yẹn fún Muyideen and after he said that ó ní pé tó bá yá kí ìjọba kó má lọ di pé ìjọba máa bá wọn dá sọ̀rọ̀ yìí so kẹ́tí mo level táwọn Muslim tó ń gbé ọ̀rọ̀ yìí lọ. Ẹ̀yin àfà gbogbo ẹ̀yin tí Muyideen wà lọ́dọ̀ ẹ̀sìn mo fẹ́ kẹ́ rántí wípé Muyideen má wà láyé nígbà tó wà ní abẹ́ bíríjì tó ti ta wòsíwòsí tó ń ta kò má sí kankan nu yín torí Muyideen yé nígbà yẹn ẹ rántí pé whatever tí Muyideen bá dà lénìí wọn bá sọ pé wọ́n fẹ́ gbé lọ sílùú òyìnbó kò bá rí aláàánú kan tó tún jẹ́ pé wọ́n tún kọ́ máṣàn fún wọ́n tún gbé sílé ọlá ẹ rántí pé orísun bí tó ti ṣàn wá Àgbàlá Gabriel ló jẹ́ ká mọ oréyàn ló jẹ́ ká mọ̀yàn tó ń jẹ́ Muyideen ìdá Àgbàlá Gabriel ìdá ó ṣoore yẹn ó ṣe fún selfish interest tiẹ̀ láti fi make owó sápò ẹ̀ ó kó wọn àtọlọ́run òun ni most ṣẹ́rí ẹni tó bá ń ṣe nǹkan tó bá jẹ́ pé ó ṣe nílànà tọ́lọ́run fẹ́ Ọlọ́run á máa yọ́nú sí onítọ̀hún gbogbo ohun tó onítọ̀hún bá dáwọ́lé á máa yọrí sí rere bọ́ ẹni tó bá ń ṣe nǹkan tó jẹ́ pé láti tara ọmọnìkejì ló ti láti máa wá nǹkan tó fẹ́ máa jẹ bí kó máa gbá wọn kó máa ṣe 419 abọ́lọ́run náà níbẹ̀ bóyá ó gbé Muyideen wá ó fà káǹtì ẹ̀ gbowó ìyẹn kọ́ là ń sán sìn. Sister Bose, my darling sister, how are you? Good afternoon. Ìyẹn kọ́ là ń sán sìn ẹ̀yin àfà ṣe fẹ́ kọ́rọ̀ yìí tán lẹ̀ torí ẹ bẹ̀rẹ̀ sí jáde ẹ ń tán pínpín ọ̀rọ̀ ẹ máa bèrè gígan ẹ máa pè fún interview unnecessary interview a máa sọ̀rọ̀ ẹ rántí pé oore ni Àgbàlá Gabriel ó ṣe lóòótọ́ Àgbàlá Gabriel náà ó sọ pé òun fi pankẹ́rẹ́ náà kò deny bọ̀ wọ́n ti bá wí ó ti apologize mo rò pé téèyàn bá ti ẹlẹ́ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ lẹ́bi kí lẹ tún fẹ́ gbogbo ọjọ́ tí Alhaji Oríyọmí tó jọ pé gbogbo wọn papọ̀ nígbà tọ́rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣèbẹ̀ rántí wípé ìwé dọ́kúmẹ́ǹtì Gébú kí náà pé Muyideen ó ní ó gbà that very day bó ti ẹ̀ pa ọjọ́ yẹn la ṣẹ̀rí pé wọ́n ṣe ń sign ẹ̀ bọ̀ ó ń sign sí at the end of the day wọ́n dẹ̀ kò lè lọ́wọ́ kí lẹ tún fẹ́ so ẹ tún fẹ́ ká gbàgbà torí idea pé kẹ́ni kálàgbà lọ máa bá talé ẹ̀ yẹn I'm not in support of it. He has handing over the property whatever the document to Muyideen should go kí ló dé ṣé ó lè jẹ́ yín Muslim lẹ ṣe irú nǹkan kó jẹ́ pé yín tó ṣẹlẹ̀ lọ́dọ̀ Àgbàlá Gabriel kó jẹ́ pé ọ̀dọ̀ yín ló ṣẹlẹ̀ sí bóyá yín náà fi pankẹ́rẹ́ nà bóyá ó lọ sí mọ́ṣáláṣí tí ò gbọ́ràn tẹ́ fi pankẹ́rẹ́ nà ṣé irú nǹkan tó wá ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀ ń sìn tó bá jẹ́ pé side ọ̀dọ̀ tí yín ló ṣẹlẹ̀ sí káwọn Christian wa máa jáde kó wá máa grant lọ pé wọn àwọn pastor kan lọ máa grant interview kó máa pe Muyideen kó máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ á jẹ́ pé onítọ̀hún ó túbọ̀ ń jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó máa ṣe kíni kó máa go fa mo rò pé ẹni Ọlọ́run lẹ́ ń sìn àwa náà tá jẹ́ Christian náà à ń sin Ọlọ́run ẹ̀yin tẹ́ jẹ́ Muslim náà Ọlọ́run ẹ̀yin náà sin Ọlọ́run kí wá ló dé tí kò mí ò bá sí bẹ́ẹ̀ ẹni pé ká Àgbàlá Gabriel pé kó wá lọ máa kó lọ
gbé kó wá lọ kó lọ bàtà kó lọ máa bàtà lé yẹn kó kówó lé lọ́wọ́. Ó ti kówé ẹ̀ fún nǹkan tó bá wù kó fi lé yẹn ṣe. Kò yé yín? Kò bá mú ilé yẹn sí kó da yẹ̀pẹ̀ sí kó domi sí kó fọ́ dànù. Kò sí tó kọ Àgbàlá Gabriel mọ́. Public domain ló dáwó f'Àgbàlá Gabriel. Kò ṣe p'Àgbàlá Gabriel ló yọ owó lápò ara ẹ̀. Tó bá yẹ p'Àgbàlá Gabriel yọ owó lápò ara ẹ̀ ni a ti máa wò pé tóró ti pó ṣoore fún o pé òun ló owó ara ẹ̀ ló fi kọ́lé yẹn a lè wò pókè o ó ti fẹ́ get involved. Ẹ rántí pé owó general public náà fi kọ́lé fún. Ẹ̀yin àfà kí ló dé? Torí mo rí tí eléyìí á pè fún interview eléyìí á pè kó tí ẹ ń ṣe péyàn kan ẹ sọ̀rọ̀ 5 million ẹ ti debunk pé kò rí bẹ́ẹ̀ kí lẹ lẹ́yìn ìgbà tẹ́ tún debunk kí lẹ tún gbé Ìyá Muyideen wá ṣe interview fún. Mo bí yín ni o. This is Ìyá Muyideen nígbà tó jẹ́ pé ọjọ́ kìíní àná ẹ̀yin èèyàn ti gbàgbé ni tí máa wo fídíò yẹn sìn máa play fún yín kẹ́ gbọ́. Tí Alàgbà Gabriel tó invite Ìyá Muyideen wá ẹ rí irú kan tí Ìyá Gabriel tó àbí mo ṣáà ń sọ Gabriel ẹ má bínú Gabriel yìí náà nìkan. Tí Muyideen ẹ rí kan tí Muyideen tó fi túyà tó bó ṣe ń disrespect yẹ tó sọ pé ìyá òun ò ná ní òun tó ń sọ gbogbo ọ̀rọ̀ ń gbà yẹn ó dé stage kan Àgbàlá Gabriel láti pọ̀rọ̀ mọ́ lẹ́nu. Ìyá náà jáde ìyá bẹ̀rẹ̀ sí ṣe kíni òun náà ń sọ kótókótó. Ẹ rántí pé màmá ẹ rántí pé arákùnrin ayélẹ́wà o tí ọmọ yín wà níbi tó wà yẹn tó jẹ́ pé arákùnrin ló gbé wá jáde. Àwọn kan bá wa máa pè yín sí káwọn àfá kan máa pè yín àwọn náà wá tó nǹkan tó fẹ́ fi gbogbo pípè tó ń pè yẹn màmá ẹ ṣọ́ra ẹ wake up ẹ jí. Gbogbo pípè táwọn àfá ń pè Muyideen yẹn àwọn kan lẹ́yìn wọ́n settle gbogbo àwọn àfá yẹn. Wọ́n settle gbogbo ẹ bá ti ráwọn Yorùbá tó jẹ́ pé direction kan yìí náà máa focus lé. Alàgbà Gabriel ó ṣoore fún ore yẹn di bímọ lọ́wọ́ ó ti wà lórí ọwọ́ ẹ̀ ó ti kó gbogbo dọ́kúmẹ́ǹtì fún ìyàwó tó fẹ́ tíyàwó torí mo gbọ́ tí spíkà Alàgbà Gabriel tó ń sọ lánàá lórí platform ẹ̀ pé ìyẹ̀ Muyideen gan ó ní Muyideen wà nínú ìyàwó Muyideen wà nínú ilé ibẹ̀ yẹn tí ilé yẹn tí ò bá ṣe ń gbé fún Muyideen mọ́ kán lọ tà á. Ìyàwó ẹ̀ tí ò bá nífẹ̀ẹ́ mọ́ kán lọ sí court kan lọ divorce kólúkálukú wà lálàáfíà. Ta lele tó kí lele kọ yìí how I got orí platform lẹ wá ti ń ṣe advert o lè bá mi share show mi ò ṣe advert. Ẹ bá mi share video yìí. Kindly help me. Ebi yẹn lápá ẹkú ìwọ́rájì yẹn ebi yẹn wá o má lọ wò pé torí pé mo wà nínú sùtánà o kò jẹ́ kó rí pé o ṣé ibíbà ni o lè ṣiṣẹ́ ni tó wá tọrọ nǹkan bíbà ẹ̀yin ò lè burúkú yìí ẹ sọ social media àti bambi àlà tẹ́ẹ̀tì máa tọrọ nǹkan kiri. Nìtẹ̀ni kò ní yọ tèpè lọ́sàn yìí kò ní yọ tèpè torí ẹ máa jórí ọ̀fẹ́ pé mo wà nù sùtánà torí gbà yín làwọn wèrè kan wá kọ́mẹ́ǹtì sìn ṣé ó yẹ ó wà nù sùtánà ṣe yẹ kó máa ṣépè tó kò yọ tèpè dé bó bá kọ́mẹ́ǹtì nọ́sẹ̀nsì bíbà máa block ẹ̀ dànù ìwọ tó ní wúmà yẹn lọ wá ṣẹṣe mo ti block ẹ̀ dànù. Ẹ̀yin àfà ẹ wá ń ṣe kí ni ẹ wá bẹ̀rẹ̀ sí pé Muyideen ìmí à máa sọ̀rọ̀ sí lẹ́nu ìmí à máa sọ̀rọ̀ sí lẹ́nu thank you Mr. Adébáyọ̀ ìmí à máa sọ̀rọ̀ sí lẹ́nu a máa sọ̀rọ̀ sí lẹ́nu pé
kó ṣá lè sọ̀rọ̀ kẹ́ tó go live yẹn most of you ẹ ti máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ àmọ́ ṣe bẹ́yìn Yorùbá yìí ni ó ṣe jẹ́ pé Yorùbá Ìgbò gan àwọn Ìgbò wọ́ sí bí eléyìí ó ṣe jẹ́ Yorùbá sí Yorùbá tajọ́ ń ṣèdè kan yìí náà èèyàn gbéyàn láti inú ẹrọ̀fọ̀ ó help ẹ̀ fine along the line help tó ṣiṣẹ́ yẹn náà ó tún di pé kíni ó tún di nǹkan míì ó dẹ̀ ti yọ ọwọ́ nìyẹn ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ gbé níbi tó ti gbé ẹ̀yin náà ẹ lọ bẹ̀rẹ̀ foundation tí yín kẹ́ máa fi powó lórí social media bọ̀kẹ́ gbogbo àwọn question rádaràda tẹ́ wá ń gbé fún interview tẹ́ ń béèrè yẹn ẹ jọ̀ọ́ ẹ stop ẹ̀ bọ́ ẹ ṣe máa bọ́rọ̀ ọ̀rọ̀ Mohbad ṣe ṣẹlẹ̀ ń gbà nìyẹn o tó di pé láti last year September tó ti wà lórí ẹ̀dì sí òun náà lè tútù bẹ̀rẹ̀ lórí Àgbàlá Gabriel òun lè tútù bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel before you know sìn ṣe bẹ́ẹ̀ ti ń ka two weeks ago ni before you know sìn ẹ̀ máa ka ó ti pé 2 months ó ti pé 3 months ẹ̀yin àfáà tẹ́ bá yẹ pé Muyideen rẹ́dí àti ṣẹ̀sí yín ẹ jẹ́ kó padà sẹ́sí yín Àgbàlá Gabriel kò bá yín drag kò bá yín dun Muyideen báyìí kò sọ pé dandandandan kó wá máa ṣe Christian kò sọ pé dandandandan kó wá máa wá sí church òun ẹ jẹ́ kó gún mí ẹ̀yin oní interview ìsọnù bẹ́ẹ̀ ni Ìyálájé ẹ káàsán náà kò jẹ́ kíkí ni àwọn àǹfààní yẹn ẹ jẹ́ kí Muyideen ẹ jẹ́ kó ẹ bá fẹ́ ràn lọ́wọ́ báyìí ẹ jọ jẹ́ torí wọn èèyàn kan pè mí ẹ jẹ́ sáré mẹ́sẹ̀jì onítọ̀hún tó kọ́ yẹn máa disturb fún mi. ẹ bá mi ṣí ẹ̀ṣọ́ yìí. ẹ̀yin àfà tẹ́ bá fẹ́ mú ràn Muyideen lọ́wọ́ ẹ lọ gbé síbi tó ti lọ máa kọ́ṣẹ́ ẹ jẹ́ kó kọ́ṣẹ́ kó náà kó ṣetán bẹ́ẹ̀ yẹn kó nínú iṣẹ́ kó náà di pé kí ni ó di ọ̀gá rẹ̀ tẹ́ bá mọ̀ pé ẹ gbé síbi iṣẹ́ kíkọ́ ẹ lọ ṣí ṣọ́ọ̀bù fún kó lọ ṣe kí ni kó bẹ̀rẹ̀ business ẹ wá sọ ọ̀rọ̀ Muyideen ẹ dẹ̀ sọ́dìkan tí gbogbo yín pín mọ́ra yín lọ́wọ́ pín mọ́ra yín tẹ́lẹ̀ bá gbé wá táfà kan bá gbé wá lẹ́nìí tó bá máa di Monday nsìn ìmí àtún gbé wá lọ́la kí ló dé gan náà ṣé ó lè jẹ́ ẹ̀yin gan ìtàgbàlá Gabriel ṣe yìí ó lè jẹ́ ẹ̀yin lẹ ṣe kéèyàn wá sọ oore kó sọ di bímọ yín lọ́wọ́ ṣénu yín máa dùn sí ṣénu yín máa dùn sí ẹ jẹ́ kó gún mi o toró dà pé ọ̀rọ̀ Muyideen sìn ẹ ti fẹ́ máa drag ẹ̀ bí ẹ̀sìn between ìjà ẹ̀sìn méjì lẹ ti fẹ́ máa fi ṣe é sìn gbogbo àwọn ọ̀rọ̀ tó ti pẹ́ ẹ lọ ń wu síta Muyideen kò ràn òun ló lọ gbé láti abẹ́ bíríìjì ó ṣe kinní kan ó ṣe kinní kan àmọ́ pábẹ́ bíríìjì ló ti lọ gbé gbogbo story yẹn láti gbọ́ gbogbo ìgbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ a rí fúnra wa kò yé ara àwọn tó wà nú mọ́tò lady starlet yẹn ìyẹn god ó sọ ní bí some weeks ago ó ní pé òun wà nú mọ́tò níjọ́ yẹn ó sọ gbogbo bí sí yẹn ṣe ṣẹlẹ̀ so gbogbo ẹ̀ ló wà glaring sí wa wípé Àgbàlá fúnra rẹ̀ òun ló lọ fúnra rẹ̀ lọ fọwọ́ ara ẹ̀ wá wàhálà òun fúnra rẹ̀ ló lọ dídán kọ́ òun fúnra rẹ̀ ló sọ pé dídán òun fẹ́ ṣoore fún Muyideen tí Muyideen ò bá wá mọ oore yẹn fún sìn tí ò bá wá mọ̀ pé ó ṣoore fún òun tó bá fojú olórí ẹgúgi tó fojú olórí ẹgúgi ó kù Muyideen ó kù Ọlọ́run ṣùgbọ́n ẹ jẹ́ kó gún mi gbogbo máa pè é máa grant interview ẹ rántí pé ibi tó wà ń gbà yẹn kò síyàn nu yín tó ríran rí o ìmí inú yín Ìbàdàn yẹn ló wà o tí ò mọ ibi tó wà lábẹ́ ibi tó sùn ìyá tó bí lọ́mọ gan kò mọ where about ẹ̀ ìyá tó bí lọ́mọ tí Alhaji Aláfáàfá yẹn tó interview ní fídíò tó ṣẹ̀ṣẹ̀ jáde tarí kò mọ bí where about Muyideen o
ẹ rántí pé oore ni arákùnrin ló ṣe, ẹlẹ́ran ara ni gbogbo wa, kò sẹ́ni tó perfect láyé yìí. tí mú Gabriel bá ṣe nǹkan tí ò wà òkè, àwọn èèyàn ti bá wí, òun fúnra rẹ̀ gan ó ti realize pé no, in tóun ò ṣe kò dáa. ó dẹ̀ ti ṣe update, ó ti especially ó dárúkọ Muyideen sí kinní yẹn, ó ní pé kó má bínú torí tó má fi létí Muyideen kò akọ̀rọ̀ra lọ́nlọ́ títí ẹni ẹ̀yin àfá yìí lẹ́ ń fa ọ̀rọ̀ yìí àtìgbà tẹ́tí rí kọ́ńtàtì Muyideen tẹ́tí mọ bí tẹ́tí lè rí tẹ́tí bóyá tó ti ní fóònù nọ́mbà tẹ́ ń pè sí lẹ́tí ń gbé wá sórí íńtánẹ́ẹ̀tì. Ṣé ẹ̀yin náà ẹ bá tún fẹ́ wá máa fi powó, tẹ́ bá tún fẹ́ wá máa fi powó, ẹ jẹ́ ká mọ̀. Muyideen kọ́kọ́ ló wà ní the whole Nigeria, Muyideen kọ́kọ́ ló wà ní the whole entire Ìbàdàn tó ní ìjòrè. àwọn tó wà mọ́ṣáláṣí yín mélòó lẹ tí ìṣòre gùn fún, mélòó lẹ tí ìṣòre gan fún tán. àwọn tó ní ìdìrànlọ́wọ́ ní mọ́ṣáláṣí yín mélòó lẹ tí ẹ̀pù tán ẹ̀yin àfáì. ẹ jẹ́ kó gún mi o, ẹ jẹ́ kó gún mi. ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin àfáà tẹ́ get involved lórí ọ̀rọ̀ Muyideen, ẹ̀yin ni mẹ́sẹ̀jì wà fún. ẹ rántí pé ọmọkùnrin yìí ta mọ̀ sálàgbà Gabriel oore ló ṣe Muyideen, oore ló ṣe ní ẹ̀fàtì pé ó gbé kúrò láti inú ẹrọ̀fọ̀ yẹn. gbogbo wa la rí bí odidi over 1 month Muyideen ò fomi kanra. ẹ rí gbogbo skin ẹ̀ bó ṣe rí gbà yẹn, ẹ rí gbogbo aṣọ tó wọ̀. tó bá wá di pé kò mọ̀ ṣe mọ́ lè nísìn ẹ filẹ̀, ẹ jẹ́ k'Ọlọ́run dì pẹ̀lú ẹ̀. elétẹ́ ń criticize Muyideen, tó bá jẹ́ yín tó ń criticize alàgbà Gabriel, tó bá pẹ́ yín náà lẹ wà ní position pé alàgbà Gabriel yẹn ẹ̀yin gan máa ṣe jù yẹn lọ, ẹ̀yin gan máa ṣe jù yẹn lọ. láti ìgbà tọ́rọ̀ Muyideen ti ṣẹlẹ̀ ńsìn, gbogbo àwọn pásítọ̀ elébi, àwọn ebina pásítọ̀, àwọn tó lọ́rùn òpè tó ń pera wọn, àwọn tó jẹ́ pé torí nǹkan tó máa jẹ náà ṣe lọ́n sọ pé àwọn ṣiṣẹ́ ìránṣẹ́, àwọn tí wọ́n gbóhùn Olúwa rí. àwọn náà ti torí tọrọ alàgbà Gabriel sìn àti Muyideen, wọ́n ti ṣe charity àpàpàǹdodo. ẹ̀yin ará Amẹ́ríkà, mo rí fídíò kan tí eléètò pé rẹ̀ ní ìpè òun ló kàn Bùkọ́lá tó tún ṣe. ẹ̀yin ará Amẹ́ríkà ń gbọ́ tó lára ìyá kan láti Amẹ́ríkà òun ló ń dáwó. most of you nu yín ẹ lọ máa gba credit card kiri, ẹ lọ jẹ gbèsè, ẹ lọ máa yá loan, ẹ lọ máa ṣe bí kíkọǹgì fáwọn ará Nàìjíríà, ẹ lọ máa àmọ́ bó ṣe ń lọ o, ẹ lọ máa ṣe bí kókó lè máa respect yín, kó máa pè yín ní mọ́mì, ẹ máa jẹ gbèsè, ẹ máa ṣe oore tí ò lọ pẹ́. ẹni tẹ́ bá fẹ́ ṣoore fún, ẹni kí whosoever pastor tó bá gbé nìyẹn wá, ẹni kó fún wa ní contact ẹnìyẹn, ẹ gba contact ẹnìyẹn, gba phone number, kẹ́ send owó sí direct. gbogbo àwọn pastor tí wọ́n wá tí wọ́n gbà àwọn èèyàn wáyé, wọ́n fi jalè ni. gbogbo wọn wá níṣẹ́ mi tán ṣe mọ́ sìn, wọ́n ti sọ di social media, wọ́n ti sọ di charity association. tọ́kọ̀ rò pé wọ́n kàn máa gbéyàn wá, wọ́n sọ pé àwọn fẹ́ gbowó fún. at the end tẹ́ bá send owó yẹn sí wọn, kò ṣe gbogbo ẹ̀ náà fi ń jíṣẹ́, kò ṣe gbogbo ẹ̀ náà fi ń jíṣẹ́. èyí táwọn kó jẹ sápò wọn ló pọ̀ jù. tọ́ má dẹ̀ máa bèrè, ẹ̀yin ará Amẹ́ríkà náà ń dárúkọ, ẹ̀yin ará Amẹ́ríkà ṣé bẹ́ẹ̀ náà lówó náà easy l'Amẹ́ríkà òun ni. ìmí àfàṣẹ méjì mẹ́ta, ìmí 7 days straight kò jókòó sílé tó fi fàṣẹ torí gbèsè tó wà lọ́rùn ẹ̀ ó ti kọjá yìí ẹ̀. tí ó bá fàṣẹ 7 days kò sí bó ṣe lè meet up. ẹ wá ṣiṣẹ́ owó náà tán, ẹ máa send owó sí Nàìjíríà, ẹ máa lọ kó fáwọn pásítọ̀ kan, wọ́n á sọ pé àwọn ṣe charity rádaràda tọ́lọ́run òfògo fún, tó fi ń kówó sápò ara wọn. ẹni bá fẹ́ fúnyàn ní pé orí platform tó ti wo program yẹn, ẹ jọ̀ọ́ ṣe lè fún wa ní phone number nìyẹn, ẹ send owó sí fún ara yín. oore ìyẹn lọ́lọ́run máa ṣamí sí. tẹ́ bá kó fáwọn pásítọ̀ yìí, ẹ fi promote wọn ni, ẹ fi nínú ẹ̀ náà máa ti lọ bẹ̀rẹ̀ sí kọ́lé, wọ́n sáré lọ ralẹ̀, wọ́n bẹ̀rẹ̀ foundation. so ẹ̀yin àfáà, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó gún mi lọ́rọ̀ Muyideen.
ẹ jẹ́ kó gún mi ilé tẹ̀sán yẹn ti tó interview tẹ́ gbé wá fún ti tó tẹ́ bá fẹ́ tó bá ti di pé as a Muslim brother tó ti darapọ̀ mọ́ yín tó ti bá yín ṣe ẹ̀sìn yín sìn tẹ́ bá fẹ́ ṣe lóore ni ẹ jẹ́ kó wá ṣẹ̀ṣe kó get busy pẹ̀lú gbèsè ayé ẹ̀ tó bá sọ pé òun ò gbélé tí Àgbàlá Gabriel kọ́ fún ilé ẹ̀ ní tó bá fẹ́ tà kó lọ lù tà ẹ̀yin náà ẹ lọ wá mákẹ́tà fún àfa ẹ wá sọ ká mú kí Àgbàlá Gabriel kó tún get involved sí kẹ́ tún sọ pé ṣe ló pé ìlàjì owó ló ti kó jẹ àbí ẹ jẹ́ kó mi face ministry ẹ̀ ó ti yọ ọwọ́ lọ́rọ̀ Àgbàlá àwọ̀ Muyideen ẹ jẹ́ kí Muyideen kó máa bá kádàrá gbèsè ayé ẹ̀ lọ ẹ bá mi ṣe ẹ̀ṣọ́ yìí èmi máa ń sọ fún yín pé tèmi bá ń ṣe analysis tèmi mi ò kí wọ́n bias kò sí èmi ò hate anybody mi family Àgbàlá Gabriel kò ṣe bí mi so kí ni reason tí màá fi máa hate ẹ̀ tó àwọn fà kan bá jáde tó máa ń ṣe nǹkan tí ò wà òkè ìwọ tó kọ rejoice kíní kan yẹn má wá ṣe advert lórí platform yìí ṣó wà òkè o bá mi share fídíò mi òun gbé advert kan wá so káwọn èèyàn wá contact ẹ̀ kan wá máa bá ẹ ra àgbo tọrọ tí èèyàn bá táwọn èèyàn tí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel bó ṣe ń lọ yìí tí wọ́n bá tètè táwọn àfáàyè sìn wọ́n ti di pé wọ́n ti sọ pé tó bá yá ìjọba máa get involved ó máa ṣe ẹ̀dẹ̀ mọ́ bó ṣe ń rán ní Nàìjíríà wọn yẹn tó jẹ́ pé connection tó máa ti di pé wọ́n ti mọ àwọn on top ọlọ́pàá ní ibibẹ̀ yẹn wọ́n ti wò pé ẹ bá wa fìyà jẹ ẹ bá wa ṣe ṣóyé kó tó di pàgbàlá Gabriel tún lọ ń rìpọ́ọ̀tù ṣáá lójoojúmọ́ ní police station òun la ṣe ń sọ fún yín sí pé ẹ̀yin àfa ẹ jẹ́ kó gún mi ẹ jẹ́ kó gún mi ẹ má wá pé a fẹ́ gbọ́ interview kọ̀ọ̀kan mọ́ lẹ́nu Muyideen ó ti dá gbogbo ẹ̀ fún Alhaji Oríyọmí jọ́sí ṣóyé ìtàbá wa gbọ́n sí tẹ bá tún wá lọ ń pè fún tẹ́ ń pè lẹ́yìn tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ẹ ti bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wá go live àmọ́ ẹ̀yin Yorùbá àmọ́ bẹ ṣe operate ele àgbéwá àwọn ìyá kan tí wọ́n ní kan fowó ṣe tó wà láyé Amẹ́ríkà wọ́n wá máa pè yín afá adẹ̀rí bẹ́ ṣe program yín yẹn o ẹ kú iṣẹ́ gan ó yẹ ẹgbà mélòó nu yín ló máa jáde pé látìgbà tóun ti ń gbé Muyideen wá òun póun ò ti fi powó ẹ wá búra pé ẹ fi Muyideen powó kò dìgbà tẹ́ bá sọ pé ẹ fà àkáǹtì yín sílẹ̀ tó máa pè yín lẹ́yìn tó ní ó yá ẹ sẹ́ndì àkáǹtì ṣé ẹ̀ ní sẹ́ndì ẹ̀ ẹ̀yin Yorùbá tó jẹ́ pé bẹ́ ṣe máa bá yí ọmọnìkejì yín jẹ́ tẹ́ máa ja àwọn èèyàn lẹ́sẹ̀ òun lẹ máa wá kiri kí lẹ fẹ́ gẹ́nì ní gbogbo rádaràda yẹn ètò bá lòun ṣàfàánú yín kò dẹ̀ lọ kọjú sẹ́sìn tó ń bá ṣe ṣé Muyideen nìkan ló wà láyé ni mo bí yín ni ṣé Muyideen nìkan ló wà láyé ni àwọn tó wá sí mọ́ṣáláṣí yín ìmí òró jẹjẹ mélòó lẹ tí ẹ̀pù tán ó ṣe jẹ́ pọ̀rọ̀ Muyideen gbogbo yín gan wá ránṣọ mọ́ kò ṣe bí alàgbà Gabriel ló gbé wá ó ṣe jẹ́ pé òun ni gbogbo yín wá ẹ wá ń dùn mọ́ra yín lọ́wọ́ bí eléyìí ṣé nǹkan mi wà ń bẹ ni. They can't even do donation for Muyideen in the Muslim community to give peace. Ẹ wá máa ó yẹ ẹ sọ̀rọ̀ ẹ má parọ́ o kíní kan o kí ló wá kàn wá pẹ̀lú gbogbo rádaràda yẹn ẹ lọ jókòó síbi kan mẹ́ eléyìí tẹ́ ń ṣe fún Muyideen yẹn ẹ ràn lọ́wọ́ ẹ bá máa kó aṣọ sí lọ́rùn kó kẹ bá ti gbé wọ́n bá fẹ́ wá life kó look nice ìyẹn kọ́ ló máa mú ìyẹn kọ́ ló kù lọ́ra yí ẹ̀ ó sì sọ pé òun ò fẹ́ ó ní gbogbo nǹkan t'Àgbàlá Gabriel ṣe ó lóun ò appreciate ẹ̀ ó dẹ̀ ti bá tiẹ̀ lọ tẹ́ bá fẹ́ ẹ bẹ́ lọ jẹ́ kó lọ get busy pẹ̀lú life ẹ̀ ẹ yé gbé wá fún interview nonsense interview kan tí ò nítumọ̀ ìtàǹbà yín sọ nìyẹn whatever interview that you are asking is nǹkan tá ti gbọ́ tẹ́lẹ̀ lórí social media is nǹkan nígbà tí Àgbàlá Gabriel tí gbogbo ọ̀rọ̀ wọn ti ń bẹ̀rẹ̀ gbogbo wa náà là ń wò ń gbà yẹn ṣóyé so
ẹ jẹ́ kó gún mi kò lè jẹ́ ọ̀dọ̀ yín ló ṣẹlẹ̀ sí káwọn muslim máa drag yín bí eléyìí kò lè jọ àwọn muslim àwọn christian wọ́n máa mind the business wọn tó bá ti di ẹ̀rọ anything ẹ̀sìn between muslim and christian ẹ̀yin náà mind the business yín ẹ̀yin kọ́ lẹ ṣàgbége ẹ̀yin christian kọ́ ẹni tó gbé Muyideen wá christian ni pastor ni ẹ jẹ́ kó gún mi ara àwọn àfáà yín gan jáde wọ́n bá yín sọ tòótọ́ ara sọ́kọ́ làfáà yín tẹjọ́ ń ṣe ẹ̀sìn kan wọ́n bá yín sọ tòótọ́ pé ká stop gbogbo nonsense because ọmọ pé fẹ́ máa fi make owó ni ẹ fẹ́ máa fi Muyideen ẹ fẹ́ máa fi make owó ni tẹ́bà kò dìgbà tẹ́ bá pin account yín sílẹ̀ nígbà táwọn ìyá kan tí wọ́n rí kò fowó ṣe tí wọ́n rí àwọn fanage òun wà Nàìjíríà tí wọ́n lè lọ owó tọ́lọ́run fún owó tọ́nà rí yẹn tọ́lọ́run fún wọn lè lọ fún àwọn fanage òun àwọn arúgbó nìyẹn tí ò lè lọ bí iṣẹ́ mọ́ arúgbó nìyẹn tí ò lè lọ ṣe oko mọ́ arúgbó nìyẹn tí àti ró jẹjẹ tí wọ́n réyàn tọ́jú wọn ẹ lè lọ kó àwọn owó yẹn kẹ́ lọ máa fi tọ́jú àwọn yẹn kẹ́rí bọ́lọ̀ ṣe máa bless yín ẹ wá máa kó àwọn tó àwọn kan bá ti gbéyàn wá sórí program ẹ wá lọ máa pè wọ́n lẹ́yìn ẹ máa send owó nonsense nìyẹn o gbogbo ẹ̀yin tó bá dẹ̀ máa sọ àwọn ará Amẹ́ríkà yìí bí eléyìí tó pè rẹ̀ ní pásítọ̀ Bukola Ẹ̀mílókàn ẹni tọ́lọ́run ò pè tó jẹ́ pé torí ebi tẹ bá rí oní nǹkan ọ̀hún ẹ̀rí bó ṣe rí tó jẹ́ pé ebi ló ń pa gbogbo àwọn all this white garment ni máa yìí ló máa ń tako all the time ẹni tó bá pè rẹ̀ ní pásítọ̀ tó bá fẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ kó lọ síwájú ṣé o gbọ́dọ̀ máa tako pásítọ̀ mi o gbọ́dọ̀ máa tako o pè rẹ̀ ní pásítọ̀ gbogbo nǹkan tí èyí tó pè rẹ̀ ní èmi ló kàn Bùkọ́lá èmi ló kàn yẹn ọ̀rọ̀ wọn pásítọ̀ lójoojúmọ́ ló máa ń gbẹnu sí òun náà ti stylishly ń sìn torí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ìṣẹ̀lẹ̀ ń sìn òun náà ti tún ṣe charity ìkọ́ téèyàn kan bá ti ń ṣe ló máa ń wu gbogbo ẹ̀yin Yorùbá yìí ṣe amebo hallelujah o hallelujah jàre so ẹjọ́ just leave Gebu àbí kí náà porúkọ ẹ̀ Muyideen leave him alone let it be wo ronú pé kí lẹ lè ṣe tó bọ̀bọ́ yìí tó máa tó at least tí láìfọ ẹ̀ náà ta tún from ibi tágbàlá Gabriel dé tó stop ẹ̀ dé tí láìfọ á lè wà mí nífù ṣebí ìyá ẹ̀tọ́ tẹ́ ló ń pè sí tó ń bẹ̀rẹ̀ sí ṣépè fún bàbá Olóòtú kí ni ó ìbàbá Olóòtú ti sọ tó ti wà láǹtì tó ń ṣépè fún for you to know the type of irú family táwọn people yẹn gan ti jáde mo rí tó ṣépè fún bàbá Olóòtú yẹn mo rí tí àfáà yẹn sáré dọ́rọ̀ ọ̀rọ̀ yẹn mọ́ lẹ́nu pé kó má ṣépè ṣebí ìyá yẹn wà láyé ńgbà tọmọ ẹ̀ wà ní abẹ́ Bódìjà tó wà níbi tó wà akitiyan wo ni ìyá ẹ̀ gan ṣe nígbà yẹn àsábíámọ́ ẹ bá mi ṣí ẹ̀ ṣó yìí so ẹ̀yin àfáà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣẹ́rí tí mo ṣe ń sọ ti tẹ̀yìn àfáà sìn máa sọ ti Pastor Gabriel fún téèyàn bá fẹ́ jẹ́ true sayer má fi síbí kan má sọ pé o fẹ́ máa support èèyàn kan báyìí ní favourite yẹ true sayer ò kì í ṣe bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣòótọ́ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ sọ ti Táyé fún sọ ti Kẹ́hìndé fún so ẹ̀yin àfáà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ stop interview ten grant yẹn please ẹ jẹ́ kó gún mi bọ́rọ̀ Mohbad ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní àná nìyẹn táwọn tó di pé wọ́n gbé wá sórí social media àwọn ará TikTok wọ́n máa ṣe 24 round the clock àwọn yẹn ibẹ̀ náà máa jókòó ibẹ̀ náà ti máa só ibẹ̀ náà ti máa yàgbẹ́ ibẹ̀ náà ti máa jẹun at that spot orí ibì kan náà máa jókòó sí tó ti máa ṣe gbogbo ẹ̀ lórí ọ̀rọ̀ Mohbad wọ́n fi ń cash out owó wọ́n ṣe ń gba lion wọ́n gba dog wọ́n gba elephant mélòó nu wọn tó gbowó yẹn mí gba fóònù tuntun ìmí ń sìn ẹ̀wọ̀n prison ló wà láti bí over 2 months ń sìn tó wà ní kirikiri níbi tọ́rọ̀ ẹnu tó kó wọn dé
ẹ má tún jẹ́ kí ọ̀rọ̀ Muyideen ẹ má tún sọ di saga, ẹ má tún sọ di saga. Ẹ jọ̀ọ́ ẹ̀yin àfáà ẹ̀sìn tẹ́lẹ̀ ń ṣe, ẹ rántí pé ọ̀dọ̀ ẹni tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ sí pásítọ̀ ni, so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ibi tó ti dé yìí ẹ kò jẹ́ kó gún mi, ẹ jẹ́ kó gún mi, ẹ jọ̀ọ́ a fẹ́ máa gbọ́ pé ń gbé wá fún interview ẹ ń béèrè question lọ́wọ́ ẹ̀, we are not interested. ṣóyé tẹ́bà wò pé oore l'Àgbàlá Gabriel ṣe fún ó ṣe kò ṣe ìdá Àgbàlá Gabriel jẹ lára ẹ̀ ó fi káṣí owó ó fi káṣí àtúnṣàpò ẹ̀ ó kó wọn àtọlọ́run Ọlọ́run ni kó dì pẹ̀lú ẹ̀. bọ̀ wọ́n bá bí tó ti ṣe dé ó gbé wá ó kọ́lé fún gbogbo àkísà tó ń wọ̀ wọ́n kó gbogbo àkísà yẹn dànù wọ́n fún láṣọ gidi. ìyá ẹ̀ wà láyé o ìyá tó bí lọ́mọ tí ó mọ̀ wíẹ́rà about ẹ̀. ṣé mọ̀ pé fídíò kan wà lẹ́nu ọjọ́ mẹ́ta tí mo pósì tó ti sọ̀rọ̀ ń pa táwọn fámìlì ẹ̀ gbogbo tán ti jọ dúró nígbà tí wọ́n lọ tí àwọn ẹ̀gbọ́n ẹ̀ méjì ẹ̀gbọ́n ẹ̀ kan ọkùnrin àti àbúrò ẹ̀ ọkùnrin kan tán lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel nígbà tó ṣe tọrọ Muyideen ṣẹlẹ̀ tẹ́ bá rántí fídíò yẹn. ṣé mọ̀ pé wọ́n nínú ọ̀rọ̀ ńjọ́ yẹn tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n sọ mọ́ṣì pa fámìlì wọn tí Muyideen láti máa sọ pé ẹ̀gbọ́n nǹkan ẹni tó ń tẹ̀lé wà lẹ́kọ̀ọ́ ó ní wọn mọ wíẹ́rà about ẹ̀dìsìn. ìyá tó ń bú bàbá Kọ́lá Olótù kiri yẹn tí bàbá Olótù tó lè lo pílátífọ́ọ̀mù bàbá Olótù láti fi polongo ibi tọ́mọ ẹ̀ wà lẹ́kọ̀ọ́ láti bá gbé sórí afẹ́fẹ́ ó bú kí ni má yẹn tí sọ tó ti wàrántì tí ìyá Muyideen tó ń ṣépè fún má yẹn ṣèbélé èpè tó ń ṣẹ́ tarí lórí live video ni ètò ti ṣẹ́ lẹ́yìn nǹkan for you to know the type of irú àwọn tí family yìí jẹ́. mo fẹ́ sọ fún yín pé ẹ bá sọ pé Àgbàlá Gabriel ṣe kò ṣe dáadáa ẹ rántí pé bẹ́yìn náà bẹ̀rẹ̀ sọ̀rọ̀ Muyideen lénìí ó máa fojú olóore yín ó máa fi gúngi gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe lóore ọkọmọkan ní ẹ lè rò pé fẹ́ ṣe pé kẹfì bóyá kẹfì ẹ̀yin tó jẹ́ pé ẹ ṣe lára Àgbàlá Gabriel especially ẹ̀yin tẹ́ pera yín ní pastor to pastor colleague bíi tiẹ̀ kẹ́ ń wá nǹkan tẹ́ fẹ́ fi bring it down. ẹ rántí wípé bẹ́ẹ̀ni one of you gbé Muyideen lẹ́nìí bẹ́ẹ̀ fi powó lórí social media táwọn èèyàn dáwó fún in tó ṣe fún alákọ̀ọ́kọ́ ó tún bọ̀ wá ṣe fún ẹ̀yin náà 100% ni. ọ̀rọ̀ yẹn dàbí lórí social media àwọn kan tó bá ń jà tó bá sọ pé tó ti lọ búyàn kan níbi kan rí ẹni tó ti lọ ìwọ tó ti lọ bìkan tó ti bá bẹ̀jẹ́ tó bá wá lọ ṣe mọ́ ẹlòmíì tó ti bùrí yẹn instead tó yẹ kó wò pé má jẹ́ ń súnmọ́ alágbájá yìí ó ti lọ bìkan rí tó ti bá bẹ̀jẹ́ tí má gbà tira tí bá ní kó súnmọ́ mi in tó ṣe fún alágbájá yẹn ó máa tún wá ṣe fẹ́yìn náà bọ̀ wọn ò ní ronú nígbà yẹn àwọn afẹ́rò pé káwọn náà ṣe pẹ́pẹ́ dẹ̀m padà fún àwa di pé wọ́n wá fonítọ̀ mọ́ra nígbà tó bá máa fi fọ́ ṣẹ́rí in tó ti ṣe fún talágbájá lákọ̀ọ́kọ́ tó bá ṣe 50% ìwọ tó bá súnmọ́ bá tó gbà tíra yẹn torí pé kó lè máa bẹ́ẹ̀ ṣe kíni torí pé ó ti ń bẹ́ nìyẹn jà mọ̀ pé ó máa ṣe 80% ẹ̀ fún wọn. so ẹ bá fẹ́ràn Muyideen ìsídàkẹ́ lọ gbé kó lọ kọ́ṣẹ́ àwọn iṣẹ́ tẹ́ mọ̀ pé ní Nàìjíríà yín yẹn ó máa tètè fẹ́ ṣòwò tẹ́ mọ̀ pé tó bá máa parí tó ń bá bóyá ṣe ọdún kan kó lọ kọ́ àìmọye àwọn tó ní bíi training school tó ń ṣe tó máa sọ pé kéèyàn wá register for 1 year bó jẹ́ yẹn lẹ lọ gbé sí kó mọ̀ kan tó ń ṣe kó parí iṣẹ́ yẹn kó ṣe freedom kó di ọ̀gá iléeṣẹ́ rẹ̀ ọ̀kẹ́ wá owó kó bẹ̀rẹ̀ bísínẹ́sì kẹ́ bá gba ṣọ́ọ̀bù kó máa tajà ẹ̀ bẹ́ẹ̀ intel fi ṣe lóore nìyẹn o ẹ̀ ń gbé wá fún interview lójoojúmọ́ ẹ̀yin àfátẹ́ ń gbé wá fi ń káṣ owó ni ẹ fi ń powó lẹ́yìn ni ẹ gbàgbé gbogbo àwọn ìyá kan tó wà nílùú òyìnbó
àwọn bàbá kan tó wà nílùú òyìnbó gbogbo wọn ló fún yín lówó lẹ́yìn tẹ́bà máa rówó bẹ́ẹ̀ kò ní ká yín lára àwọn tó wà tí yà ń jẹ tó wà ní vicinity yín tó wà ní mosque yín mélòó lẹ́yìn àfáà yìí lẹ ràn lọ́wọ́ tó jẹ́ pé Muyideen lọ́rọ̀ ẹlẹ́ṣẹ̀ wọn gbé wá lójoojúmọ́ lẹ́ ń gbé wá lójoojúmọ́ so ẹ jẹ́ kó gún mi ẹ jọ̀ọ́ ẹ má gbé wá fún interview mọ́ a fẹ́ gbọ́ ní ìgbà tó wà lọ́dọ̀ Àgbàlá Gabriel kíní kan we are not interested again a ti gbọ́ enough tóyé ilé tí tẹ̀dẹ̀ sọ pé ìrètí k'Àgbàlá Gabriel wá máa tà fún ẹ má tún get ẹni lẹ́ni involve bẹ́ẹ̀ get ẹ involve ẹ tún fẹ́ fi kó bá ní Àgbàlá Gabriel tó bá ń gbọ́n sí don't get yourself involved nínú ilé kọ̀ọ̀kan ó ti kó document lẹ́yìn ẹ̀ fún ó ti back off Muyideen ò bá wù kó lọ kó igbó kó da gbogbo yẹ̀pẹ̀ kó da wọnú ilé yẹn kó mú àmà kó bẹ̀rẹ̀ sí fọ́ fẹ́ǹsì kó bẹ̀rẹ̀ sí fọ́ window kò kan Àgbàlá Gabriel mọ́ bó dẹ̀ wù kó lọ tà kó rí tà kò kan owó tó bá rí pa ń bẹ̀ Àgbàlá Gabriel ló mọ̀ nípẹ̀ àjẹmọ́nu ti ẹ̀ nìyẹn bó dẹ̀ fẹ́ wá máa padà wá máa gbé bẹ́ẹ̀ dédé náà kò béwu dé ìyẹn tẹ̀yìn Tàfà tẹ́ ń suggest torí inú fídíò tẹ́ ṣe lánàá lẹ sọ pé kó wá pé k'Àgbàlá Gabriel pé kó wá bó ṣe máa ta léyìn fún ẹ̀yin náà lè lọ bá wá mákẹ́tà fún ṣe bẹ́yìn lẹ ti ìkí ayin ni Muyideen wá ń sìn ẹ̀yin náà lọ wá mákẹ́tà fún ẹ̀yin Yorùbá burú ẹ̀yin Yorùbá yìí ẹ̀yin lẹ máa ti èèyàn ẹ máa ti èèyàn báyìí ẹ máa yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ so ìyẹn bó ṣe jẹ́ fẹ́yìn Tàfà Alàgbà Gabriel èmi máa sọ tòótọ́ fún yín tẹ́rí pé nísìn kò ẹni pé bá ṣe ń ṣe ṣòtọ̀ sọ́yìn sìn kò bá baka sọ̀rọ̀ because a wà nínú aṣọ ẹ̀mí mímọ́ so a gbọ́dọ̀ sọ̀rọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ Alàgbà Gabriel ẹjọ́ tó bá ní speaker tó ń bá ń ṣe show tó fi ń support yín ẹ lọ ṣe disclaimer ó kẹ́ pé lórí phone kẹ́ sọ pé kó máa àwọn loads of topic wà tó lè gbẹnu sí kò dẹ̀ sẹ́ni tá à ń sọ ju Ìyálájé lọ dìmọ́ tí Ìyálájé bá ń tákù àwọn àfáà tó ń fẹ́yìn ní support àwọn àfáà máa wá wọ́n máa wá all possible means ẹ rántí pé Ìyálájé kọ́ náà máa drag o ẹ̀yin náà máa drag torí ẹ rí fídíò tí Ìyálájé ń ṣe fún yín sìn ó ń dùn mọ́ yín ó tọrọ ní ká má sọ òun tí Ìyálájé tó bá jẹ́ni tó ṣe olóòótọ́ sára ẹ̀ tọrọ bá rí bí eléyìí ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel wọ́n jọ ṣera wọn lóore ni Alàgbà Gabriel ṣe Muyideen lóore Muyideen ṣe Àgbàlá Gabriel lóore ẹ rántí pé gbà tí talele tó ń kí mi high don't kí mi high ní bíbá please respect yourself what's the meaning of high hello is hello èwo ni high gbogbo àwọn white gan tán lóyìnbó yẹn gan wọn abuse ẹ Ìyálájé Alàgbà Gabriel Ìyálájé tó bá ń ṣe ṣòfò yín tó bá ní pé òun support yín òun náà ó fi ń cash owó lára yín ni ó fi ń powó monetization ọmọ àfinú wa mọ́ jẹ o lè wá máa sọ pé òun fún òun gbé òun dìbọ́ǹkì ọ̀rọ̀ òun support Alàgbà Pastor Gabriel ó ṣe kí ni òun tákò àwọn àfáà ẹ lọ wo recent show tó ṣe lánàá ẹ̀yin tẹ́ bá ti wo fídíò yẹn lọ wò kẹ́gbọ́ ẹ rí di ìwé tó ṣe ń tákò àwọn àfáà yẹn ó tún sọ débi pé ṣáwọn àfáà yẹn gan máa sọ pé wọn kì í náyàn mọ́ṣáláṣí ní èwo ló kàn àwọn tó bá náà ní mọ́ṣáláṣí náà kàn gbéra wọn jáde wá káwọn náà pariwo jáde sórí social media Alàgbà Gabriel kò ṣe yín lóore o tẹ́ bá rò pòre ló ń ṣe yín pẹ́ ti ní speaker kan síbì kan wọ́n máa sọ di saga mọ́ yín lọ́wọ́ ń sìn ẹ dẹ̀ rántí pé òun kọ́ lọ̀rọ̀ kàn ẹ̀yin lẹ máa gba ìtì yẹn ẹ̀yin lẹ máa gbà orúkọ iná máa spread kiri
orí YouTube Àgbàlagbà Gabriel pẹ̀lú Muyideen wọ́n máa kó gbogbo ẹ̀ lọ ni ẹ rántí pé orúkọ Ìyálájé kọ́ náà máa pariwo ẹ̀ kiri ẹni tó bá fẹ́ ṣe olóòótọ́ tọ́rọ̀ méjì bá ṣẹlẹ̀ láàrin èèyàn méjì kò ní fìsí bí kankan kò ní sáìdì Táyé kò ní sáìdì Kẹ́hìndé wàá sọ ti mú àtijọ́ tọ́rọ̀ ti Àgbàlagbà Gabriel ti ṣẹlẹ̀ èmi ò rí bí tí Ìyálájé tó ti jáde tó ti call out Àgbàlagbà Gabriel kó so èyí tó jọ òótọ́ ọ̀rọ̀ fún a rí gbogbo àwọn spíkà tó ń jáde tó ń sọ̀rọ̀ náà nígbà tó bá di pé gbogbo nǹkan tí Àgbàlagbà Gabriel ṣe àti pé nàyàn pankẹ́rẹ́ o àti kò nàyàn kò síbi tó ti jáde kó tiẹ̀ sọ pé Àgbàlagbà Gabriel o ibi tẹ́ ṣe sí ó kù ká tó o jẹ̀bi there is a way tó yẹ pé èèyàn lè báyàn sọ̀rọ̀ nínú ìfẹ́ without being disrespect that person. Èèyàn lè correct èèyàn nínú ìfẹ́ but you supporting Àgbàlagbà Gabriel and now serving àwọn àfá yẹn kó máa serve wọn ní wòtòwòtò ìwọ Ìyálájé you are not doing the right thing o dẹ̀ fẹ́ mo sọ fún yín pé yín kan wà tó jẹ́ pé enemy is disguise níyín o fẹ́ràn Àgbàlagbà Gabriel yẹn ẹni bá fẹ́ràn ènìyàn kò ní máa wá palára ẹni yẹn because the more you are coming for this affair the more the affair they will be going deep for Àgbàlagbà Gabriel by using Muyideen. Bukola and Holy Spirit is on seat o. Ṣẹ̀rẹ̀ ẹ̀yin ìṣá ẹ̀yin oní kọ́mẹ́ǹtì kan lórí social media yìí. Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Ọwọ́ tẹ́ fi kọ́mẹ́ǹtì yẹn àkàndù onímú. Ẹni ní wíkìlò. So Àgbàlagbà Gabriel please tó bá yẹ pé o mọ̀ pé kò rí kò sùn ẹni is your party bá wa pé Ìyálájé kó yé máa bú àwọn àfáà yẹn the more tó bá come for àwọn àfáà the more the àfáà will be going far for Àgbàlagbà Gabriel. Hello my sister. Ẹ káàsán ma. Ẹ káàsán ṣé Amẹ́ríkà lẹ wà ní àbí London? Amẹ́ríkà ni. Amẹ́ríkà lẹ ń gbé ya. Ṣé fẹ́ dá sọ́tò ni ma? Mo fẹ́ sáré sọ̀rọ̀ kan fún yín ni. Ẹ wà ní speaker o mo wà lórí live show. Mi máa ìdí torí ọ̀rọ̀ tẹ́ ń sọ lọ́wọ́ yìí náà ni. Okay, àwọn èèyàn gbọ́ yín. Torí bí mo ṣe máa ń láìkì ọ̀rọ̀ show yín tó. Èmi ò láìkì ọ̀rọ̀ mi ìwà tẹ́ máa ń sọ tí mi kì í fi gbogbo ara láìkì ẹ̀ rárá. Gbogbo ẹ̀ náà èèyàn náà lè máa tẹ́yàn lọ́rùn nígbà gbogbo mà. Ẹ fẹ́ máa dá ẹbí fún Àgbàlagbà Gabriel lórí ọ̀rọ̀ Muyideen ni. Ọ̀rọ̀ Muyideen ẹ lè fi ọ̀rọ̀ Muyideen máa wé ọ̀rọ̀ Àgbàlagbà Gabriel ó lé Àgbàlagbà Gabriel jẹ fún ẹbí wo ni mo dá fún Àgbàlagbà Gabriel mà ṣe lè sọ fún wa. Ìṣẹ̀lẹ̀ yìí sọ pé orí Muyideen ṣoore fún Àgbàlagbà Gabriel dúró oore wo ló ṣe fún. Ok ẹ fẹ́ gbọ́ re tó ṣe fún tẹ bá parí tán máa sọ. Mo fẹ́ gbọ́. Tẹ bá parí tán máa sọ. Tẹ bá parí tán ṣé kò tẹ fẹ́ bè lọ mi nìyẹn. Nǹkan tí mo fẹ́ bẹ̀ nítorí ẹ̀ ń sọ pé irú ó ṣe oore fún Àgbàlagbà Gabriel. Ok ẹ ṣe bẹ́ẹ̀ wà lórí show yẹn máa sọ sí ẹ gbọ́ sí. All right máa tún pè yín padà ọ̀tẹ́ lẹ́yìn tẹ́ bá sọ o máa tún pè yín padà torí mo fẹ́ gbọ́ nǹkan tẹ́ fẹ́ sọ all right ó dàbọ̀ ẹ má. Àwọn ará UK ti dé nìyẹn o àmọ̀pẹ́ yìí ti t'Àgbàlagbà Gabriel lélẹ̀ mo ní wọ́n jọ ṣoore fánra ni ìyá yẹn sọ pé irú oore wo ló ṣe oore tó ṣe ni pé a bá sọ̀rọ̀ nípa títú ọ̀rọ̀ owó gbogbo owó tí pásítọ̀ yẹn Gabriel tó méèkì lówó Muyideen òun náà cash out sápò ẹ̀ ẹnu gbà tó gbọ́rọ̀ Muyideen wá ó ṣe kí ni viewers ẹ̀ àwọn tó follow ẹ̀ wọ́n increase torí wọ́n wò pé kò sí pastor tó ti gbére tó ti wá ṣe tó ti ó yà wọ́n lẹ́nu pé pastor tó lè gbéyàn láti abẹ́ gọ́tà wá ṣóyé by nípa ọ̀rọ̀ Muyideen mọ́ followers ẹ̀ ó increase sí nípa ọ̀rọ̀ Muyideen àwọn tí ó mọ̀ tẹ́lẹ̀ wọ́n mọ̀ ara oore tó ṣe fún nìyẹn màmá tó pè wọlé sí mo rò pé ẹ̀ ń gbọ́ show yìí ṣé mo ti dá yín lóhùn nígbà tó fi Muyideen tó gbé wá owó ilé tó kọ́ fún yẹn oye owó tó dá fún
Tágbàlá Gabriel bá fẹ́ ṣòótọ́ sára kó lọ bá wa print statement of account for that period wa kẹrí oye tó realize lórí gbogbo Muyideen wa fi gbowó. Ẹ má jẹ́ ká lọ síbi bẹ̀yẹn. Wọ́n jọ ṣera wọn lóore ni. I'm saying it and I will continue to say it. So ìyẹn bó ṣe jẹ́ èmi ò ṣèyàn kan téèyàn kan máa tó lè kó ní gìrìgìrì. Bọ̀ ọ̀rọ̀ owó kọ́ là ń sọ lọ́sàn yìí. Ya ẹ má distract show mi gbé show yín mi gbé kọ́ yín. Ẹ bá fẹ́ kọ́ ẹ bá tẹ́ bá ní sọ ẹ má comment ní comment section. Tó rẹ́ tí lẹ́ máa pè mí padà. I'm not interested. Sherry ọ̀rọ̀ owó kọ́ là ń sọ sìn pé bóyá ó gbà kò gbà ìyẹn kọ́ là ń sọ. Ìta ń sọ àti sọ tàwọn àfáà topic nǹkan tí bá ń sọ ní kẹ́ sọ̀rọ̀ lé lórí. Tí má sọ pé wọ́n jọ ṣera wọn lóore mo kàn yàbàrá síbẹ̀ yẹn ni. And wọ́n dẹ̀ jọ ṣera wọn lóore mo dẹ̀ ti sọ reason tó ti jọ ṣera wọn lóore. Ọ̀rọ̀ ti tàwọn àfáà àti sọ ìgbà tí mò ń sọ ti tàwọn àfáà pé ẹ fi alàgbà Gabriel lẹ má involve ẹ lọ́rọ̀ Muyideen ìyá yóò pè wọlé o kẹ máa rí bó ṣe máa operate èyí tó náà sọ tó favour ẹ gbà yẹn nígbà àwọn ìgbà tí ẹ bá ń ṣe show ẹ máa ń sọ̀kọ̀ tí mo máa like ìgbà míì ẹ kì í sọ̀kọ̀ tí mo máa like èmi ò ń ṣàwọn speaker tó máa jẹ́ pé direction kan náà máa face I don't do it ẹni bá máa fẹ́ràn mi kó fẹ́ràn mi Ọlọ́run bá ti mọ̀ pé ọkàn tí mo fi sọ orí òótọ́ ni èmi ò ṣe ara àwọn speaker ilé bí lórí social media tó máa gbowó máa fi ba yéèyàn jẹ́ count me out ọwọ́ mi mẹ́wẹ̀ẹ̀wá yìí mo fi ń ṣiṣẹ́ ni bí mo ṣe ní ibi iṣẹ́ mi tí mò ń lọ mo ní business tí mò ń ṣe so I'm not a lazy type so ẹ má rò pé ó wá sí sórí social media béèyàn wá bó bá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ mi máa ní fàkáǹtì ẹ wá máa pín ẹ̀ síbẹ̀ ẹ ń bá máa fún lówó kó fún lówó kò kàn mí so kẹ́ mọ̀ pé mi ò ṣe àwọn elébi speaker tó ń wá sórí social media ẹ bá mi share show yìí ṣe rí ìyálájé tó bá ń gbọ́ show yìí tí Muyideen bá tí Gabriel bá jọ ọmọ yìí ọmọ bàbá ẹ̀ àwọn show tó ń ṣe ò ní máa ṣe tó bá pé ẹ̀jẹ̀ kan ló jọjọ bí yín Pastor Gabriel tẹ́ bá mọ̀ pé ẹ lè ṣe disclaimer fún ìyálájé torí pé jọ close tẹ́ bá rántí pé ìgbà tọ́rọ̀ Stargate àti ọ̀rọ̀ alàgbà Gabriel ṣẹlẹ̀ the same ìyálájé yìí ṣe ló ń tapu Stargate ńgbà yẹn tó fún alàgbà Gabriel ní support kò sí gbogbo ìgbà tó ń bá call out sí Pastor Gabriel lórí social media yìí always fún ní support ni it's okay for you to give support to who you want to give support to ìyẹn ò ṣe problem ti tèmi kò yé but the fact still remain pé tó bá yẹ pé you really love this guy tí tó bá put alàgbà Gabriel pọ̀ mọ́ yẹ́ ọmọ bàbá ẹ̀ ni ò ní fẹ́ kó máa drag ẹ̀ lórí kò sẹ́ni tó máa fẹ́ kó máa drag family òun lórí social media. The more you are coming for this affair, the more you are saying wọ́n sọ nǹkan báyìí ó fẹ́ máa debunk ẹ̀ wọ́n ṣe báyìí irọ́ náà ń pa ó fẹ́ máa gbé evidence nonsense kan wá the more they go gaga for Agbala Gabriel. Àrántí pé ìwọ kọ́ ló wà nínú fíìmù yẹn orúkọ Agbala Gabriel náà ń pariwo here and there. So it's better for Agbala Gabriel to do disclaimer on you. It's better for if Agbala Gabriel cannot do disclaimer on you. It's better he call you to order. Kó bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bá jẹ́ àǹtí ló ń pè ẹ́. Àǹtí àbí mọ́mì dẹni whatever tẹ́ bá jọ ń pera yín. Lórí show òun lórí ọ̀rọ̀ òun ẹ jọ̀ọ́ mà ẹ má sọ kankan. Ṣé àti ẹjọ́ tí Agbala Gabriel tó bá jáde tó bá ń sọ̀rọ̀ tó gbogbo nǹkan táwọn báwọn àfáà ṣe ń gbé tó ń gbé wá fún alàgbà Gabriel kálàgbà Gabriel náà máa jáde kó máa gbé fún wọn padà ṣé rò pọ́rọ̀ yẹn ò ti ní di yam scatter ni lára àwọn àfáà tó interview tó gbé ya Muyideen wá tó gbé Muyideen wá wọ́n sọ mọ́rọ̀ náà
má yẹn àfá yẹn sọmọ́rọ̀ ó ní láti gbà tọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ ó ní àrí pé kí náà ń pè alàgbà Gabriel ó ní àrí pé ó sọ̀rọ̀ ó ní kò sọ̀rọ̀. The fact that you are not talking but torí speaker ẹ̀kan tó ń ṣiṣẹ́ fún ẹ tó jẹ́ pé wọ́n ló ń fún ní support all the time tó bá wá tuntun pọ̀ ń fún ẹ ní support kó wá máa bú tó bá fẹ́ fún ẹ ní support kó fún ẹ ní support on a neutral ground kò ṣe pé kó máa ta sáwọn àfá yẹn the more tó bá ń ta sáwọn àfá the more làwọn àfá máa ṣe kíni wọ́n máa gbé Muyideen wá láti wá máa ṣe kíni láti wá máa fi sọ̀rọ̀ sí alàgbà Gabriel. ṣóyè yín sìn ẹ lọ wo ṣó tí Yalaje ṣe lánàá ẹ rí bó ṣe ń ta sọ́wọ́n àfá yẹn. mo rí kọ́ńsì tó kọ jealous jealousy náà ni èwo ta nínú wọn mò ń jealousy o ẹ bá mi ìwọ tó kọ jealousy yẹn mi block ẹ kọ bá mi type ẹni tí mò ń jealous bá mi korúkọ ẹni yẹn mo fẹ́ mọ orúkọ ẹni tó ń sọ ṣé Pastor Gabriel ni àbáwọn àfáà ni àbí Yalaje ni mò ń jealousy ni ṣé mọ̀ pé language tẹ́yin Yorùbá máa ń sọ nìyẹn téèyàn bá ń ṣe nǹkan tí ò wà òkè téèyàn bá sọ̀rọ̀ nípa ẹ̀ ó jealous so it's not new bẹ̀mí sọ tòótọ́ fún yín lẹ́ni pé di ìwé tọrọ yìí tí alàgbà Gabriel tó bá lòun ní spíkà kan tó ń jáde lójoojúmọ́ tó ń takú àwọn àfà tó ń takú whosoever tó bá gbẹnu sọ̀rọ̀ tó lòun fẹ́ máa fún alàgbà Gabriel ní support Ọlọ́run ló ń gbèjẹ yàn ṣóyé dìmọ́ tó bá ń jáde tó bá ń ṣe ọ̀rọ̀ yìí máa gó fafafa ó máa débi tó yẹ kó dé eléyìí ní shut up. ó mọ̀ pé ibi tí làákàyè tiẹ̀ mọ òun ló sọ̀rọ̀ sí tó bá yẹ pé most of you wà depressed ni àti alàgbà Gabriel nígbà tí mo sọ̀rọ̀ àwọn àfáànsìn ẹ̀rí kí n yọ ebú lára wọn nígbà tí mo sọ ọ̀rọ̀ alàgbà Gabriel sìn ẹ̀rí pé kí n yọ ebú lára ẹ̀ ṣóyé bọ́ téèyàn bá ti ń sọ̀rọ̀ ẹ máa wáyàn tá máa bá yín sọ̀rọ̀ tá máa bá yín pọ́n Gabriel tá máa bá yín pọ́n lé tá máa pọ́n Pastor Gabriel lé èmi ò sí lára àwọn spíkà yẹn bọ́rọ̀ bá ṣe rí lèmi àṣẹ sọ. ẹni bá ti rí yín náà wọ́n ti mọ̀ pé ẹ̀yin ti fans alàgbà Gabriel ni ẹ bá jẹ́ ti fans ẹ jẹ́ ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì lórí show Yalaje ni alàgbà Gabriel ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀ jàre ẹ sọ fún woman yẹn tó bá fẹ́ràn yín tó bá yẹ pé really like yín lóòótọ́ tó bá the same òun náà ẹ bá rántí pé èèyàn kan tó jẹ́ Kẹ́hìndé tó ní wọ́n Mr. Kẹ́hìndé kọ l'Amẹ́ríkà pé Mr. Kẹ́hìndé yẹn ó ń bá Muyideen sọ̀rọ̀ nígbà tó lọ Naija wọ́n jọ ríra ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel náà ló lọ́wọ́ àkọ́dì gan tù Muyideen sọ pé ó máa fowó sílẹ̀ tí wọ́n máa ń pe àwọn owó tó ń dá yẹn ó máa ń fi sílẹ̀ ó máa ń support charity ẹ̀ and Mr. Kẹ́hìndé ó bá kẹ́márí báwọn Yorùbá ìṣe máa operate ó bá Muyideen ṣe after tó bá Muyideen ṣe tó ti ní nọ́mbà tó ti lè jọ máa communicate ó gba voice note ẹ̀ ìtí máa yẹn ṣe wọn ò ń ṣe l'Amẹ́ríkà you can't just record someone without that person consent you dare not try it ó gba voice note máa yẹn tí Yalaje bá mọ ṣẹ́ni tó sọ pé òun wà l'Amẹ́ríkà yìí èèyàn gbé voice note èèyàn fún ẹ tí ẹnìyàn ò mọ̀ pé ó record ìdá ó mímíkì ẹni wọn mímíkì ẹni torí Muyideen jáde ń sìn ó ní wọ́n pé wọ́n lọ mímíkì òun wọ́n lọ mímíkì ohun òun ni ìdá they mímíkì òdì ohun or they did not mimic the voice aṣá mọ̀ pé Muyideen voice ẹ̀ la gbọ́ nínú whatever
voice note tán play yẹn. ẹ jẹ́ n block wèrè yẹn. ṣó yẹ ń sìn a gbọ́ voice note Muyideen bẹ̀rẹ̀ ẹ̀ but the fact still remain pé torí pé ẹ fẹ́ fún alàgbà Gabriel ní support ẹ fẹ́ wò pé ọ̀rọ̀ tí Muyideen sọ o kẹ́ fi wá nǹkan tẹ́ fẹ́ fi tákù ẹ go to that fa ẹ gba voice ọmọkùnrin yẹn ẹ wá gbé fún Yàlájé ìyẹn náà wá fi ṣe show ó wá ń play voice yẹn ṣe rí báwọn people ṣe ń rí ẹ rí bọ́n ṣe ń rò. Kí lẹ̀ ń ṣe gbogbo yẹn fún tí tó bá fẹ́ràn alàgbà Gabriel yẹn ṣèbéèyàn máa ń wá peace ni nígbà tó bá gbé voice kan wá tó fi tákù irú èmi sìn tí bá sọ pé mo fẹ́ get in touch ní mo ti máa owó ló máa jẹ tí bá máa ná bí 100,000 máa get in touch sí ìjọ Àgbàlá Gabriel yẹn máa ráwọn èèyàn bíi méjì mẹ́ta tí mo lè fún lówó tí máa gbé wá sórí live show mi tí máa wá máa sọ pé wá máa tú àṣírí Àgbàlá Gabriel nígbà téèyàn bá ń ṣe yẹn ṣó necessary ṣó necessary eléyìí tí mo ẹ mọ̀ pé ọ̀ǹtí tí Yorùbá òótọ́ etí yín máa kọ òótọ́ ẹni tá máa pamper yín tá máa fún yín láwọn accolade tá máa praise yín me I don't know how to do gbogbo nonsense yẹn lẹ́yìn bá ṣe nǹkan tí ò wà okay the fact that to correct ẹni yẹn ó bá wí does not sọ pé hate onítọ̀hún ṣọ́ra àwọn tó fẹ́ support gan lọ́dọ̀ Ọlọ́run tọ́nà bá fún wa ní mark àwa tá à ń sọ̀rọ̀ yìí àtàwọn míì tó tún sọ̀rọ̀ tó ń sòótọ́ àtẹni tó máa ń gbèjà ẹ tó ń support ẹ yẹn ẹni tó ń sòótọ́ yẹn tọ́nà rí ọkàn tó fi ṣe Ọlọ́run tí ó ti máa ní mark lọ́dọ̀ Ọlọ́run ju ẹni tó ṣojú ayé tó fẹ́ support tó ń kó wàhálà fún ẹ nígbà téèyàn bá léèyàn fúnyàn ní support. This is Àgbàlá Gabriel tó mọ̀ pé wọ́n ti ń drag láti over many weeks since over 2 weeks. We now went to ìwà tẹni wọ́n máa ń ríru yín bẹ́ẹ̀ ni wọ́n máa ń ríru yín bẹ́ẹ̀ pé ilẹ̀ lè ṣe irú iṣẹ́ yẹn náà ṣe máa because wọ́n ti mọrú the type of person you are. má yẹn wá record the voice Muyideen ẹ bá wa bí Kẹ́hìndé tó lòun wà l'Amẹ́ríkà yẹn ẹni pé bóun ni voice Muyideen ṣe dọ́wọ́ ẹ̀ kátẹ̀ sọ pé wọn mímíkì ẹ̀ ká ní pé pátẹ̀ yìí tí Muyideen sọ pé wọ́n mímíkì voice o yẹn kátẹ̀ wá sọ pé àti ẹ̀ wá accept báyìí ká kàn fi ṣe example kí ni reason tí má yẹn ṣe máa that means pé in tó ṣe fún Muyideen yẹn Àgbàlá Gabriel tó bá ń ṣe gọ́ǹsì wá ṣe jù yẹn lọ sí tó bá níjọ́ t'Àgbàlá Gabriel tó bá dance to your throne ọ̀ tó ní kò tó Àgbàlá Gabriel ṣe fún ẹ bó ṣe máa bá yí ẹ̀jẹ̀ irú ẹni tó pè ní Kẹ́hìndé yẹn ẹni tó bá lè record èèyàn ẹni tó ti pààyàn sáyé ni. kí lèèyàn máa ṣe bí kí ni voice ó bá báyàn ṣe ń sìn ó bá ṣọ̀rẹ́ ó lọ gba voice note ẹ̀ ó báyàn ṣe ó lọ record voice ẹ̀ ṣebí ó ti ní weapon dání tó lè lò ńjọ́ tíjà bá ṣẹlẹ̀ láàrin wa àti ẹni àbí kí ni voice note wá kí ni kéèyàn máa record èèyàn wà fún àwọn èèyàn burúkú ló máa ní èrò yẹn lọ́kàn wọ́n máa báyàn ṣe wà ló máa gbóhùn ẹ̀ for what. ẹ jẹ́ n blọ́ọ̀kì wèrè tó pèrè ní bitter truth ni. àwọn tó ní làákàyè ni mo fẹ́ lórí platform mi kò ń ṣe ẹ̀yin kan tó jẹ́ pé ẹ̀yin Yorùbá kan tó jẹ́ pé direction kan lè máa face àwọn tó ń lé tó ń ronú tí wọ́n ń ṣo ní kébékébé tó ń mọ òótọ́ ẹni tó bá fẹ́ràn èèyàn ó ní o fẹ́ràn èèyàn sìn ó ṣẹ̀ wá lọ́n bring òun play voice wá play lé ó mọ̀ pé tí mọ́tò bá ń takò àwọn èèyàn láwọn yẹn gbọ́ máa go gàgà fún ẹni tí wọ́n sọ pé òun fún ní support ni èwo ni òye yín nínú eléyìí. So tí Yàlájé bá rí lè fẹ́ràn Àgbàlá Gabriel
tó bá fẹ́ continue láti máa fún ní support tó bá fẹ́ fún ní support yẹn ó lè sọ̀rọ̀ Àgbàlá Gabriel bóyá àwọn iṣẹ́ rere tó ti ṣe kó praise ẹ̀ kó hype ẹ̀ tó bá jẹ́ pé nǹkan tó good at nìyẹn bọ̀ má wá sọ pé ó fẹ́ máa kú sí pé wàá wá máa tákù Muyideen wàá máa gbá àwọn evidence nonsense kan wá the more tó bá ń gbé evidence wá rántí wípé the more làwọn èèyàn máa ṣe kí wọ́n máa tọpinpin Àgbàlá Gabriel. wọ́n máa tọpinpin Àgbàlá Gabriel so ẹni tó bá rí tó bá fẹ́ràn Àgbàlá Gabriel Iyálájé ẹ jẹ́ kó gún mí ẹ jẹ́ kó gún mí ẹ jẹ́ kó gún mí gbogbo ilé táwọn àfáàyàn tó lọ bring ìyá tó ti ń gẹ̀tì ìyá yẹn involve sí ìyá Muyideen tó ti ṣe tó ń gbé wá lójoojúmọ́ tó láwọn interview kò ní sí room fún yẹn kò ní sí room fún yẹn but tó bá rí pé ẹ̀ ń tákù wọn àwọn side opponent yín wọ́n rí pé ẹ̀ ń tákù wọn àwọn náà máa wá nǹkan táwọn náà máa fi ṣe kíni táwọn náà máa fi wò pé àwọn náà wọ́n fẹ́ sọ̀rọ̀ wọ́n wá máa lọ máa mú àwọn ọ̀rọ̀ tó yẹ kán wú jáde wọ́n lọ máa wú jáde. So Àgbàlá Gabriel pàdí tù pàdí ni wà tí Iyálájé ó ti pè sórí show ẹ̀ ní 4 days ago pé onínọ́mbà ẹjọ́ onínọ́mbà ara yín ní kó má ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wọ́n bó ṣe lè bá sọ tó bá lè kàn ṣe kó má sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ìyẹn wà rí pé gbogbo àwọn àfáà tó ń gbé jáde lójoojúmọ́ tán ṣe wọ́n máa stop o because wọ́n ti máa mọ̀ pé kò sẹ́ni tó ń takò wọn kò sẹ́ni tó ń takò wọn but the more the Iyálájé keep coming kó máa bẹ́ẹ̀ play voice note tí Pastor Kehinde àbí kí lórúkọ máa yẹn Mr. Kehinde tó lọ record Muyideen without his consent tí ó gba permission lọ́wọ́ ẹ̀ tọ́nà wà l'Amẹ́ríkà tí wọ́n mòfin torí wọ́n wá ìbọ́jọ́ tó play voice note yẹn sìn àwọn èèyàn lẹ́nu sílẹ̀ àbí wọ́n fẹ́ gbọ́ after then kí ló ṣẹlẹ̀ ó ti bá yín play voice note ó ti bá yín òun ti fi powó lórí social ó ti fi powó monetization sápò rẹ̀ Àgbàlá Gabriel ló máa ń gba yìí tìyẹn o Àgbàlá Gabriel àwọn àfáàyàn máa ń kọ́ mọ́ náà kàn fún lójoojúmọ́ o náà ti Iyálájé. So ẹni tó bá fẹ́ràn èèyàn tó bá rí téèyàn wà nínú difficulties that is going through hell kò ṣe kó tún wá add to it mere add to it yóò fẹ́ràn ẹnìyẹn èèyàn máa ń wá peace ni ìwọ tó bá mọ̀ pé o lè wá peace wá stay away wá stay neutral o lè wà lábẹ́lẹ̀ kó máa pẹ́ nìyẹn kó máa console kó máa fọ̀rọ̀ kó máa fi òye ayé tó ti rí kó máa fi bẹ́ nìyẹn sọ̀rọ̀ kò yé it's not a must kó gbé kámẹ́rà kó ṣe bọ̀ tó bá ti mọ̀ pé o lè pẹ̀tù sí táyénú àwọn àfáà bá wọn sọ̀rọ̀ àwọn Pastor Gabriel side bá wọn sọ̀rọ̀ tó bá ti mọ̀ pé o lè ṣe yẹn tó bá ló fẹ́ máa support èèyàn kan ó fẹ́ máa fi búyàn kan ṣe dáadáa o. ẹjọ ẹ̀yin tẹ́ bá ti rí ibi tó ń ti fi derogatory comment ṣáàbà ń fi red dead sí àtẹ̀kọ́ sí mi tí mo ti ń ṣe show yìí pẹ̀lú gbogbo àwọn tó ń bú mi tó ń ṣe èébú yín òsò kọ̀ọ̀kan lára mi èébú yín kọ́ ló máa fi owó sórí òun kọ́ ló máa fi owó sàkáǹtì fèmí kò yé ẹ̀yìn bá ti ṣe show tèmi mo ti bá tèmi lọ bọ̀ òótọ́ ọ̀rọ̀ máa ń korò létí ẹ̀yàn ọmọ aráyé. Kí ni Olumide Adisa Association of Prayer Department Facebook chapter let's begin to pray for both Agbala. So tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ èèyàn máa wá bó ṣe máa wá peace ni because táfà yẹn ti lè máa sọ lánàá pé kí ó bá wọn ta lé kó ṣe kinní kan after tó sọ yẹn tán tí ìyá Muyideen wà níbi tó ti jọ sọ̀rọ̀ yẹn ó tún sọ pé tó bá yá ń sí kíjọba má lọ dá sí ẹ rántí pé bí ìjọba bá ń bẹ̀rẹ̀ sí pé Àgbàlá ń sì kó wá máa àkáǹtì fún gbogbo owó tó forúkọ àwọn èèyàn gbà Iyálájé abánidá tí ò ní bá ní débẹ̀ ni ẹ o fẹnilẹ́ni sílẹ̀ ó ti mọ Àgbàlá Gabriel sìn
kò tí pé ìgbà tó gbọ́dọ̀ ọ̀rọ̀ ìyá àbèjọ ọmọ aráyé lè wá ló mọ Àgbàlá Gabriel o tó bá wá fi wò pé òní favourite onífẹ́ òyàn tó fẹ́ràn ni tó bá fẹ́ràn ẹ̀ kò yẹ kó máa ṣe nǹkan tó máa fi wá ìpalára fún no matter tó bá ṣe wò pé ó fẹ́ máa gbé evidence wá ó fẹ́ máa gbé evidence wá fún tọ́rọ̀ bá ṣẹlẹ̀ bí eléyìí tó ti dọ̀rọ̀ social media pé ó fẹ́ máa gbé evidence wá fẹ́ máa fi báàkì ọ̀rọ̀ ẹ̀ ó fẹ́ máa fi gbá báàkì ọ̀rọ̀ ẹ̀ rántí pé ẹni tó ń ṣe show fún yẹn tó ń báàkì fún yẹn ó ṣe lóore o because bó ṣe ń ṣe àwọn other side yẹn wọ́n máa wá nǹkan táwọn náà máa ṣe kíni tó máa fẹ́ fi revenge padà. ó tọrọ lèmi wá sọ fún ẹ sórí pé iyọ̀ ebú lára ẹ̀ ń sìn ó tọrọ máa korò ni bẹ̀mí ò bá yín sí láwọn tó máa ń ṣàbòsí tó máa ń ṣèké tó máa rọ́mọ nìkejì wọn tí tó máa fi ṣubú báyìí tá máa hype ẹ̀ tá máa praise ẹ̀ èmi ò mọ̀ yẹn ṣe. ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àfáà yẹn sọ lánàá fẹ́yìn tẹ́ bá tí rí fídíò yẹn. Ọjọ́ àwọn jàmáà 5 million sọ́nù. Ní ìmọ̀ blọ́gà tó gbé nǹkan yẹn, ní mo máa kílípù yẹn ẹnìkan ló ṣe. Ẹni àwọn sọ pé Muyideen ní olówó oní 5 million sọ́nù. Ní ìmọ̀ blọ́gà tó gbé nǹkan yẹn, ní mo máa ga mi ò ní láti kú mi ò mọ̀. Nítorí náà gbọ́ tó sọ̀rọ̀ lórí. Àwọn àwọn pé ọ̀rọ̀ 5 million yìí wọ́n mọ̀ tó ti káàkiri ayé. So ẹnìkan ní Muyideen ní oní 5 million sọnù owó 5 million yẹn wọn lè ọwọ́ tọrọ 5 million wọn ò lè ta tẹ́tẹ́ wọn ò bíọ̀. Báyọ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ bó ṣe wà yìí mùsùlùmí ni àwọn láti protect rẹ̀ èmi ẹlẹ́ẹ̀kejì tí ẹ bá ṣe mùsùlùmí gan èèyàn bíi tíwájú sáàtì so ní tí ẹ bá ṣe tiẹ̀ àwọn sọ parí so níparí ẹ̀yìn èèyàn wa káàkiri ayé pápá jùlọ èyí tọ́lọ̀ ní kẹ́ ẹ lẹ́nu nínú ayé ìtẹ́ ẹ ti hàn tẹ́ ẹ ti jẹ́yàn jẹ́yàn yín aṣọ jẹ́yàn ọlọ́run ní fàyàmọ́ lọ́rùn kò ní jọ́ fàyàmọ́ lọ́rùn tọ́lọ́ ìbànújẹ́ jẹ́ aṣọ jẹ́yàn ọlọ́run ní jọ́ fàyàmọ́ lọ́rùn kò ní gbó kò ní bàjẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá lè súnmọ́ ọ̀gá Àgbàlá Gabriel ẹ bá fún wọn ní ìmọ̀ràn ó jẹ́ ìmọ̀ràn gidi. Wọ́n má jẹ́ nǹkan ìgbé ó di tí àwọn tí wọ́n wá jẹ́ olófin tó ń tọ́ bò kí wọ́n fi sọ pípọ̀ gbogbo ayé Muyideen ní Àgbàlá Gabriel. ṣé ẹ ti gbọ́ nǹkan tí máa yẹn sọ bẹ́yẹn ó ń rúgbó bọ̀ díẹ̀díẹ̀ lórí pé èèyàn ṣoore fún yàn ó ní ẹ̀yin tẹ́ bá súnmọ́ Àgbàlá ẹ̀yin tí mo bọ́ ẹ ti mọ bọ́tì 13 press ẹ ti mọ bọ́ ẹ mọ connection gbogbo táwọn ènìyàn ní nígbà tó bá di pé wọ́n pè wá kó wá máa lọ sí station ẹ mọ the way that Nigeria system the way it is especially ìwọ tó bá ní problem pẹ̀lú wọn ní police station gbogbo ọjọ́ náà wọ́n máa bàjẹ́ fún nítọ̀hún throughout that day o lè débẹ̀ kó má ti tètè dẹ lóhùn ẹjọ́ bó ló ṣe iṣẹ́ ìránṣẹ́ tó lóhùn ṣe bó ló ṣe máa wá ráyè máa ṣe àwọn ló máa bá handle church ẹ̀ abẹ́ ẹ̀gbọ́n nǹkan tá a fa ìsọ́nsìn ó ní òun mo ṣe play ẹ̀ fún yín kẹ́ gbọ́ àná ni àmpàfà tó ń pe Muyideen fún interview lélẹ́yìí o ibi tó ti sọ̀rọ̀ yìí ti fídíò tẹ́ ń gbọ́ voice ìyá Muyideen wà ń bẹ̀ ẹ̀ tún gbọ́ bí tí ìyá Muyideen ti sọ̀rọ̀ nínú bẹ̀ ẹlòmíì ìṣòro fúnyàn tó rí wàhálà lé lórí ẹlòmíì ìṣòro fúnyàn tó ń kọ́rọ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí lọ́wọ́ ọlọ́mọ ẹ̀ka ṣoore ṣe ẹni bá fẹ́ràn Àgbàlá Gabriel ẹ̀yin tẹ́ bá lẹ̀ ń fún ní support support tẹ́ bá fẹ́ fún ẹ má máa ṣe pé kẹ́ máa fi bú Muyideen àbáwọn àfà àwọn tó bá ń wà lọ́dọ̀ tó bá ń support Muyideen
dìmọ̀ tẹ́ bá lẹ́ ń ṣe gbogbo yẹn dìmọ̀ lọ̀rọ̀ yẹn máa go gaga. Àjọ wa gbélé rẹ̀ ìyẹn jẹ́ ilé rẹ̀ dẹ̀ ní. Afẹ́ta tàbí àwa kò ní bàjẹ́. Ẹ̀yin tẹ́ ẹ bá lè súnmọ́ ọ̀gá Àgbàlá Gabriel, ẹ bá fún wọn ní ìmọ̀ràn. Ó jẹ́ ìmọ̀ràn gidi. Wọ́n má jẹ́ nǹkan ìpè ó di tí àwọn tí wọ́n wá jẹ́ olófin tó ń tọ́ bò kí wọ́n fi sọ pé tọ̀ gbogbo ayé mú ìdí ní Àgbàlá Gabriel àjọ wa gbélé rẹ̀ ó lòun ò gbélé mọ́ ilé rẹ̀ dẹ̀ ní. Afẹ́ta tàbí àwa kẹ́tìrà kọ́ wa gbowó ẹ̀ ìyẹn gẹ́gẹ́ ni ó tà sí pé maturity Àgbàlá Gabriel ó délẹ̀ dáadáa. Mo rí i pé he is a matured person. I am not flattering him. Maturity tí mo rí fà sí lára Àgbàlá Gabriel ni wípé when he did wrong to Muyideen, he apologized on time. Nígbà tó sọ pé àwọn lù ú, àwọn bá wí, àwọn tiẹ̀ bàbá àwọn ọmọ ìjọ náà ti lù ú. Wọ́n dẹ̀ apologize báwo yẹn sọ pé ó yẹ kó apologize. Kò dẹ̀ máa dọ́gbọ́n níbi apology ẹ̀, ó apologize straight away. Téèyàn mọ̀ pé no ẹni yìí ó sóbà. Nínú òfin ẹ̀sìn lèrè àtòfin ayé téèyàn bá ti sóbà part of bàbá ṣe fẹ́ bínú tó ó ti reduce. Èèyàn gan tó bá fẹ́ dájọ́ yẹn á tẹ́ńpà justice yẹn pẹ̀lú mercy lọ́yà ṣé mo ń gbà á. So ìyẹn yàtọ̀ sí pé káyọ̀dé Àgbàlá Gabriel lagídí pé mo nà náà nìyẹn tó ẹ wá lọ mi pẹ̀lú Muyideen. Kí ni mo sọ fún yín? Ẹni gbọ́dọ̀ ìṣẹ̀ṣẹ̀ sí lẹ́yìn ọ̀gá sí kankan lórí ẹ̀kọ́ ọ̀pọ̀ ìjọsìn nítorí bá ti ẹ̀sìn tó wà bẹ́ẹ̀. Ìyá Muyideen ló sọ̀rọ̀ yẹn o, ìyá Muyideen. Ọ̀kan ní ẹ̀sìn ìzọ́láìtì láti ṣe ìsìlámù padà náà ní ọ̀rẹ́dì pẹ̀lẹ́ pé ní ìsìlámù náà wọ́n bí ìlú sí. Wọn ò sì dédé lọ sí ṣọ́ọ̀ṣì wọn gan wọ́n gbé o. Tòró kò sí ẹ̀sìn kankan láti ilẹ̀ tó tẹ́lẹ̀. Àwọn ọmọ tó lọ tó ní ìfẹ́ ìzínà wọ́n pàdé sí. Ẹgbọ́n nǹkan tí ìyá yẹn sọ, ó ní pé ó ní Muyideen, ó ní kò kúkú fìgbà kan ṣẹ̀sì tẹ́lẹ̀, ó ní kò dẹ̀ fẹ́ lọ ṣọ́ọ̀ṣì wọn gan tẹ́lẹ̀ kó tó di pé wọ́n gbé. Ẹni tí ìgbà tí ìyá Muyideen ṣẹ́rí bí Yorùbá ṣe rí. Ìgbà tí alàgbà Gabriel tó invite woman yìí wá síbi níjọ́ yẹn lọ́hùn pé kó gbé yẹ wá tó sọ̀rọ̀ ìyá ò sọ̀rọ̀ bí eléyìí o ìyá olóńdúpẹ́ tó ń dúpẹ́ fún help tí Àgbàlá Gabriel ṣe fọ́mọ o ṣe ti rí sìn ọ̀rọ̀ náà ẹ̀dìbọ̀ tó ṣe rí bí Yorùbá ṣe máa ń ṣe nísìn báyìí ọ̀rọ̀ ti yí padà Àgbàlá Gabriel tó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ń gbà yẹn ó ti di pé kò mọ̀ ṣe mọ́ sìn kí wá l'assurance pé àwọn yìí náà tó bá gbà wọn tira tó bá ṣoore náà fún wọn sìn kí l'assurance pé wọn ò ní fi ibi san fún wọn. Sọ nítorí ọjọ́ ẹ lọ pàdé ìjọ kan tẹ́ ẹ̀ mọ́jọ́ náà kí lẹ rí sí. Ẹnì kan pọ̀ sọ̀rọ̀ kankan bá wà àtẹ́gẹ́mì náà ṣe ń gbọ́ ní lórí rédíò láti gbẹ́ta táwọn olùpẹ̀ ẹgbẹ́ oko ní àbá àkàkọ̀ sọ̀rọ̀ owó kankan bá ẹnìkan kan bá wà dáhùn kí èmi owó kankan àwọn ọ̀rẹ́ nìkan kan ìrì gbọ́ sẹ́yìn kan tó sọ fún apẹ́ ìṣòwòkùn ayé kan kò sí ẹnìkan kan. Ìbò ni bàbá kọ́lọ́ olóòtú tó wá gbọ́ yẹn. Èmi àwọn bí wọ́n ti gbọ́ orí burúkú tẹ́ sọ ọ́ ká láti gbẹ́ta bẹ́ẹ̀ ọlágbàdàgbà ni wọ́n. Bẹ́ẹ̀ káwọn ọmọ ṣe wúlé lẹ́yìn. Tí ẹ̀ bá ní tún nǹkan ṣe ìbò tó ń wúlẹ̀ máa gbọ́ kẹ́ ẹ̀ ní pé mo wíwá tẹ́ ẹ̀ bá ní tún nǹkan ṣe èyí bàǹkà ń jẹ́ ẹbí máa ti ní. Tẹ́ ẹ bá sì rò ó ìdílé ìgbọ́dọ̀ mo fi ṣẹ̀ṣẹ̀ lórí nǹkan mi ti ní. Ẹnì ẹgbẹ́ ọ̀rẹ́ ní kankan ọmọ mi ò sì rẹ̀ ní kankan kò sì gbé ní àbá kankan. Ilé ìnà ti àbí ń gbé bí ẹbí wa ní gbé tàbí á lé ẹ̀jẹ̀ náà rẹ̀ ìyàwó náà tọ́pẹ́ kò níbi tí ó pèsè á ní níbi tí ó pèsè ọ̀nà ẹbí. Ẹbí jẹ́ lọ́mọ nígbè o ẹnìkan kan fọ́ sọ̀yà fún mi o ìwé kankan ò sí fọ́ sọ̀yà kankan àti lọ́bì kankan lẹ́yìn ibi ìgbà táyà bá sì wálé lẹ́yìn ká wá kí jímọ̀ ká lọ
ó tún parí sí kankan tá a sì rí àwa Nàìjíríà gan ẹ bàbá wa kì í bá àwọn ọ̀rẹ́ mi sọ lọ pátápátá tí wọ́n sọ jáde o sẹ́ni tó promise ọmọ ìbílẹ̀ kankan àṣàfi gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ bàbá ń jíjí àmì sọmọ mi. Màmá ọlọ́run ti ẹ̀jíjí àrùn sí i òṣìṣẹ́ pé ṣe rí gẹ́gẹ́ bá ṣe ń sọ Muyideen ẹ̀sìn Islam mo tún sọ gbogbo ayé ń bọ̀ yìí o kìí ṣe ẹ̀sìn pé ìtẹ̀lẹ́ fún mi kọ̀ kò sádéhùn kankan ṣùgbọ́n ó bá yẹ pé torí ọlọ́run ló fi gba Islam lóòótọ́ ọba tí máa dá sọ́ọ́rọ́ mùsùlùmí ọ̀dà sọ̀rọ̀ tó bá yẹ pé torí ọlọ́run ló fi gba Islam lóòótọ́ ọba tí máa bà sí ní mùsùlùmí ọba sí ní ẹ̀ tó bá yẹ pé torí ọlọ́run ló fi gba Islam lóòótọ́ ọba tí máa fún mùsùlùmí lóúnjẹ ó fọ́ lóúnjẹ tó bá yẹ pé torí ọlọ́run ló fi gba Islam lóòótọ́ ọba tí máa gbé iṣẹ́ alálùbáríkà lẹ́yìn ó lè bọ́ ìyàwó bọ́ ọmọ bọ́ ẹbí bọ́ ará ló pè fún ọ so ọba tí máa kọ́ ní ilé mùsùlùmí lórí yóò kọ̀ fún ọ ṣùgbọ́n ẹnì kankan ò promise yẹn pé àbí mo bá wọn kéde owó mo bá kéde owó ẹ̀yin yóò ti máa ṣe bó ní lọ́pọ̀ mi náà rẹ́ẹ̀tì lọ mò ń gbé sí orí lọ́pọ̀. àfáà ẹ dúró ń bẹ̀yìn ẹlẹ́bàá kéde owó ọ̀rọ̀ Muyideen ṣe wá ka yín lára bíi eléyìí ẹ bá kéde owó ẹ̀yin náà tún fẹ́ kọ́ tí ipa ẹsẹ̀ Muyideen kan fi mọ̀ yín náà ni ẹ bá kéde owó àbí n tẹ́ ń sọ fún wa nínú fídíò ìkọ́ni yẹn ṣebí àbí Muyideen ṣe ẹ bá kéde owó lórí prógrámù yín àwọn tó ń pè yín tó ń wọ ẹ mọ àwọn tó ti máa rí fídíò yẹn ni àwọn tó ń pè yín after that video tó ń sọ pé ó yà fà. fọ́ọ̀mù fún ìgbà àkọ́kọ́. àfà ẹ bá wa send account details yín ṣe lè wá bá wa ẹ lè print gbogbo receipt yẹn fún wa afẹ́rẹ́ ẹ má fi nù wá àmọ́ oúnjẹ ẹ fi Muyideen sílẹ̀ ẹ jẹ́ kó lọ wáṣẹ́ ṣe Muyideen kò sí nǹkan tó ṣe ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀ Muyideen lọ́wọ́ mẹ́wàá tó lè fi ṣiṣẹ́ ara Muyideen pé ẹ jẹ́ kó lọ ṣiṣẹ́ tí Muyideen bá jọmọ ìyá yín ẹ̀yin àfáà yìí ṣé ẹ máa gbé wá sórí social media fún interview lójoojúmọ́ ni ṣé tí Muyideen bá jọmọ ìyá yín ọmọ bàbá yín ṣé ẹ máa tara lé yín lọ́pọ̀ ni ẹ jẹ́ kó gún mí ẹ jọ a fẹ́ gbọ́ interview kọ̀ọ̀kan mọ́ kẹ́ máa gbé wá ẹ jẹ́ kí Muyideen kó lọ ní life kó lọ ronú kó lọ wá kó fi gbèsè ayé ẹ̀ ṣe tẹ́ bá fẹ́ ràn lọ́wọ́ ẹ gba kọjá sí ṣọ́ọ̀bù èyí tó bá lówó nu yín kó gba ṣọ́ọ̀bù fún kẹ́ bá kọjá sí kó dẹ̀ bẹ̀rẹ̀ business kó bẹ̀rẹ̀ gbèsè ayé ẹ̀. Block. ẹni elétorí ẹ bá pé tó bá jókùnrin ni ẹ tó bá níyàwó nílé ò ní máa búyàwó níyàwó tí máa ṣe prógráàmù yìí tí mo sọ tó bá dùn mọ́ ẹ nínú wàá kàn máa wò mí kò yí ẹ bọ̀ kó wá sórí show mi kó máa ṣe gbẹ́nu sọ́hùn orí ẹ̀ gbálẹ̀ kíní kan yẹn máa blọ́ọ̀kì dànù torí mi rò pé show mi tí mi ti ń ṣe látàárọ̀ báyìí ẹ lè sọ pé mo yọ ebú lára èèyàn kan láwọn gbogbo àwọn tí mo dárúkọ pé mo ń bú wọn gbogbo fídíò mi ẹ lọ wò orí platform tèmi ò ṣebi tó ti ń ṣe pé téèyàn bá ń ṣe program tí bá rí pé tí ò ń sọ kò wá òkè mi ní bónítọ̀hún because mi ẹ̀ kí lọ síbẹ̀ lọ bu mo ti trespass nìyẹn kò yé má wà ká pass. nígbà téèyàn bá bó èèyàn tẹ́ ń fún ní support kí lẹ fẹ́ máa bú so nísìn kí máa side àwọn àfáà tó ń jáde tó ń gbé Muyideen wá lójoojúmọ́ yẹn kí máa praise wọn ṣé wọ́n tún kàn ṣe ni àbọ̀n bàjẹ́ àbí ẹni tó jẹ́ speaker Àgbàlá Gabriel tó ń jáde fáwọn àfáà tó ń ta sáwọn àfáà tó ń ṣe gbogbo ẹ̀ òun ni kí máa praise ni tí bá ń ṣe bẹ́ẹ̀ yẹn á jẹ́ pé èèyàn tún kàn ṣe èèyàn bá nǹkan jẹ́ ni. ṣé mọ̀ pé ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ ń sìn
Muyideen àtàgbàlá Gabriel náà wà involve nísìnyí báyìí àwọn àfáà tuntun join nísìn ó wá ti di àfáà Àgbàlá Gabriel àfáà Muyideen òun la ṣe sọ pé àtàwọn àfáà o kàn bá wa ṣe kíni kàn bá wa dẹ́kun ọ̀rọ̀ yìí ibi elétàn sì sọ ti tó kàn jẹ́ kó gún mí kàn yé gbé Muyideen wá fún interview kan ló kàn lọ́rọ̀ Muyideen tẹ́ bá rí lè fẹ́ràn Muyideen lọ́wọ́ ẹ jẹ́ kó lọ ṣiṣẹ́ ẹ jẹ́ kó lọ kọ́ṣẹ́ àbí kẹ́ lọ gba ṣọ́ọ̀bù fún kó máa tajà. Àwọn tó dẹ̀ fún tó jẹ́ speaker Àgbàlá Gabriel tẹ́ bá fẹ́ràn Àgbàlá Gabriel kò ń ṣe pé kẹ́ máa ṣe kíni gbogbo iṣẹ́ ribiribi tágbàlá Gabriel ti ṣe tẹ́tí rí àwọn tó ti gbé wá tó ti powó fún ẹ lè máa sọ̀rọ̀ ẹ lè sọ ní dídá ẹ lè praise ẹ àwọn èèyàn lè pè wọlé kán bá yín ṣàdúrà fún gbogbo show yẹn ẹ bèèzì ẹ pé ẹ ní throw shade ẹ ní máa bú àwọn àfà ẹ ní máa bú Muyideen ibi téèyàn ti máa ń wá peace nìyẹn bọ̀ tẹ́ bá sọ pé torí pé ẹ fẹ́ máa fún alàgbà Gabriel ní support kẹ́ máa bú àwọn àfà yìí kẹ́ máa bú Muyideen ọ̀rọ̀ yìí máa ẹ má tún sọ di ọ̀rọ̀ bọ́rọ̀ bọ́n ṣe sọ̀rọ̀ ọ̀rọ̀ Mohbad di saga lórí social media bọ́n ṣe máa fi sọ saga ni àwa máa fi make owó wọ́n máa sọ pé àwọn fún yín support all in the name of support ni bọ̀ wọ́n ń powó sápò ara wọn ni. ó ní ìtọ́fẹ́ ìjọba ìgbà ìsìláàmù ló kọjẹ́ tí bàbá kọ́ ló sọ pé àwọn afárá kan ní ẹgbẹ́ o àwọn mùsùlùmí tẹ̀lé ẹgbẹ́ náà o alájà kan sọ pé tí bàbá lè mutí fún oṣù mẹ́fà ibà mùsùlùmí ló kọjẹ́ nìyẹn náà. alájà kankan ọ̀rọ̀ ìrẹsìn yóò jọ bí ẹni wípé mùsùlùmí èfi ètí kọ́ndíṣàn kò tó sànú èèyàn mùsùlùmí tó bá fẹ́ sànú. So ìyẹn yàtọ̀ sí pé táyé Àgbàlá Gabriel lagídí pé mọ̀nà náà nìyẹn báwo ẹ̀ dẹ̀ wo age difference tó wà láàrin wọn pé ọmọ iye ọdún báyìí ó na ọmọ iye ọdún báyìí tó ga jùlọ láti pé wọ́n mú wá gẹ́gẹ́ bí wèrè pé báwa sọ mọ́lẹ̀ tó bá sọ wèrè mọ́lẹ̀ tó bá ń nà is part of treatment fún wèrè but ṣé throughout tó lọ. ṣẹ́tìrì ẹ̀rí gbogbo nǹkan táwọn fáì sọ àwọn sọmọlẹ̀ lórí ọ̀rọ̀ nínà tó ti ṣẹlẹ̀ tó dẹ̀ ti apologize ṣe ọmọ àwọn nǹkan tó yẹ kó ń jáde ṣe ti rí wọ́n ṣe ń throw shade nígbà tí wọ́n bá sọ títí ẹ̀ tó throw tí àwọn speaker Àgbàlá Gabriel tó ń throw shade sáwọn àwọn àfà kíni àwọn náà tún jáde ọjọ́ tó ń bá rí Muyideen fún ni tó ń bá rí Muyideen gbé wá sórí afẹ́fẹ́ wọ́n á gbéra wọn wá àwọn náà tún throw shade ságbàlá Gabriel ṣé peace wá ṣe wá ní àárín Muslim àti Christian ṣe wá ń wá peace láàrin wọn ni láàrin pastor Gabriel àti àwọn àfáì ṣe ń wá peace láàrin wọn ni tọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin yan méjì ẹ jẹ́ ká wá bá ṣe máa pẹ̀tù sí Táyé nínú tá máa pẹ̀tù sí Kẹ́hìndé nínú wọ́n ṣe pé ká máa ṣáìdì Muyideen ká máa bú Àgbàlá Gabriel kò ṣe pé ká máa bú Àgbàlá Gabriel ká máa support Àgbàlá Gabriel ká máa bú Muyideen ẹ jọ̀ọ́ ẹ jẹ́ èèyàn gbọ́dọ̀ wá peace ni èèyàn gbọ́dọ̀ tí kan bá ti ṣẹlẹ̀ láàrin èèyàn méjì èèyàn gbọ́dọ̀ tó bá mọ̀ pé o lè dá sí ó bá mọ̀ pé o lè dá sí kò stay neutral àìmọye ẹlòmíì tọ́rọ̀ máa ṣẹlẹ̀ lórí social media tẹ́nìyẹn máa jẹ́ èèyàn tó súnmọ́ tímọ́tímọ́ bọ̀ kò ní fẹ́ sọ̀rọ̀ torí káwọn èèyàn má lọ rí tiẹ̀ dì mú àwọn èèyàn máa ti mọ̀ pé ọ̀rẹ́ ni wọ́n jọ close so wọ́n máa fẹ́ all eyes on that person instead ẹni àti wò pé kélé tó máa fi sọ̀rọ̀ tó máa fi rí tòun dì mú á pẹ́ nìyẹn á máa bá sọ̀rọ̀ lẹ́yìn á máa console á máa fún láwọn advice kò kàn gbé wá sójú public kí gbogbo ayé rí ni. mo ń wá ṣé mi sẹ́ndẹ̀ sórí bíbá lẹ́kọ̀ọ́ ni. ohunkóhun tó bá
ní send ẹ̀ sórí ilé nìyẹn. Right. So mo wá fídíò tí alàgbà Gabriel ẹ jẹun bí a mo lè rí náà. Ẹ mọ̀ gbà tí alàgbà Gabriel tó gbé Ìyá Muyideen wá ń gbà yẹn, fídíò yẹn ni mo wá. Mo rò pé mo send ẹ̀ sórí fóònù ni. ẹnìkan ló ṣe ẹni àwọn. Ẹ má wọrí tí màá ti rí fídíò yẹn ó lè gbọ́ pẹ́ kí tó rí. A máa ti padà gbé fídíò yẹn wá níbi tí ìyá Gabriel Muyideen níbi tí ìyá Muyideen tó ti ń bẹ Àgbàlá Gabriel gbà yẹn. Tó ti ń bẹ. So a gbọ́dọ̀ jẹ́ kí tíjà nǹkan bá ṣẹlẹ̀ láàrin èèyàn méjì, a gbọ́dọ̀ jẹ́ kí peace máa wà láàrin wọn. Ṣẹgẹt kò ṣe pé kéèyàn máa take side kó máa support èèyàn kan. Gbogbo rántí pé àwọn tó ń support yẹn náà èèyàn lè máa torí ọ̀rọ̀ lọ́rọ̀ kó máa gbẹ̀ṣẹ̀ sọ́run ara ẹ̀ mọ́ra rí o. Mọ́ra rí orí social media náà lẹ ti pàdé. kò sí ẹnìkan kan. ìbọn ni bàbá kọ́lé kò tuntun wá bọ̀ yẹn. Èmi àwọn bí wọ́n ti gbọ́ orí burúkú tí ń sọ ọ́ ká láti jẹ ta. ẹ bó sì pé. Bẹ́ẹ̀. Ìyá Muyideen ló sọ̀rọ̀ bí báyìí o. Àgbà ni wọ́n. Bẹ́ẹ̀ káwọn ọmọ ṣe ń gbé báyìí. 500,000. Tí ẹ bá 5 million tó sọ fún wọn. ṣe ipò tó ń wẹ náà. 5 million tó ná fún wọn náà debunking bí báyìí. Púpọ̀ tẹ̀ ní pé mo ń gbà tẹ́ ẹ̀ bá lè tó nǹkan ṣe èyí bàǹkà ń jẹ́ ẹbí mọ̀ tí ní. Tí ẹ bá sì rò ó ní ìdílé ìtọ́lọ́ wọn ti ṣẹ̀ṣẹ̀ lórí nǹkan ní ti ní. Ẹnì ẹgbẹ́ rẹ̀ ní kankan ọmọ mi ò sì rẹ̀ ní kankan. Mo sì lè rí àfáà kankan. Ilé ìrìn àti àti ń gbé. Bí ẹbí wa ní ń gbé ní ìgbàgbẹ́ lé. Ẹ̀jẹ̀ ìyàwó náà tọ́pẹ́ kò níbi tí ó pèsè á níbi tí ó pèsè ọ̀nà ẹbí. Ilé ẹbí tí ẹ lọ́ máa nílò ẹnìkan kan fọ́ sọ́yà fún mi o ṣùgbọ́n kankan ò sí fọ́ sọ́yà kankan àti lọ́ọ̀bì kankan lẹ́yìn ikú bí kankan bá a sì wálé lẹ́yìn ká wá kí jimá ká lọ ó tún parí. Ṣé láwọn pípù yìí àti ìyá àtọmọ ẹ̀yin àfà tẹ́ bá ń wo fídíò yìí ẹ̀yin muslim tẹ́ bá ní contact àwọn àfà yìí ẹ bá mi send fídíò yìí sí wọn so that wọ́n sọ pé ọmọbìnrin kan dẹ̀ sọ bẹ́ẹ̀ gbà yẹn o. Ṣé rí nǹkan tó ń jẹ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ náà mọ̀ yìí o. Bó ṣe wọ́n bá ń ba Àgbàlá Gabriel jẹ́ sìn àbí tó ń sọ̀rọ̀ sí ẹni yà ọ́ ẹ rántí pé tẹ́yìn náà bí tẹ́ bá gbede tó bá yá náà wọ́n á sọ pé ẹ̀yin náà mọ̀ ṣe ẹ̀yin wọ́n lẹ́yìn náà fáwọn mẹ́kọ̀ọ́wọ́ ni kò ní gbogbo nǹkan tó ń ṣe ń tró sórí whatever shade tó ń bá ń sọ ságbàlá sìn they will still do it to you too. The best thing ni pé if you don't want to get yourself involved tó bá mọ̀ pé o fẹ́ help Muyideen ẹ lọ bá wá shop kó lọ bẹ̀rẹ̀ business tó bá lóhun tajà kó lọ kọ́ṣẹ́ ọwọ́ kó lọ gbé síbi iṣẹ́ ọwọ́ kẹsànwó ọbẹ̀ kó ṣe tọ́kọ́ kó ra irinṣẹ́ fún kó bẹ̀rẹ̀ life ẹ̀ ẹ bá sọ pé fẹ́ wá máa gbá sórí social media fẹ́ máa ṣe Muyideen gbọ́n bó ṣe sọ fún Àgbàlá Gabriel pé mo lè tà yín á tún pohùn yẹn fún ẹ̀yin àfáà yìí náà pé mo lè tà yín ṣe bẹ́yìn lẹ máa gbóhùn wá sórí kíní ẹ̀yin lẹ máa ń sọ pé kóun rojọ́ kóun sọ̀rọ̀ báyìí ṣe rí kò sí nǹkan téèyàn bá ṣe láyé yìí orí òótọ́ ló dáa ẹ bá máa kéèyàn máa parọ́ wọ́n ní bí rọ́bà lọ fógun ọdún òótọ́ àfarahàn níjọ́ kan so ẹ jọ̀ọ́ ẹ̀yin àfáà yìí
ẹ bá fẹ́ ṣoore fún Muyideen ẹ lọ jẹ́ kó lọ get busy pẹ̀lú life ẹ yé gbé wá kó a máa grant unnecessary interview ọ̀rọ̀ mi ò jù yẹn lọ. Ṣé wá rẹ̀ ẹ̀yin pastor tó ń fẹ́ round up show mi ẹ̀yin pastor tó jẹ́ pé ẹ wá sọ kẹ́ máa nà àwọn èèyàn sìn ẹ sọ wọ́n di kẹ́ máa nà àwọn èèyàn ní ẹlẹ́pẹ̀rẹ̀ yín ní pastor. Ṣé rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin ẹlẹ́yà àtàwọn pastor àwọn ẹni lẹ́ni wọ́n pa ẹran wọn níjọ́ ọdún wọ́n wà nínú ilé wọn because ibi tí church yẹn wà àti ibi táwọn ẹlẹ́yà yẹn gbé kò jìnnà síra wọn. Ẹ ti máa bóyá báwọn ẹni lẹ́ni bọ́n ṣe tí ń bí yínú tó ń da nǹkan tó ń dàbúra yẹn ẹ ti torí ẹ̀ kí ni pastor máa sọ pé ẹ dẹ̀ mú ọmọbìnrin yẹn wọ́n ló wà nù oyún ẹ dẹ̀ nà ọmọ pastor ó dá woman yẹn ó dá dùbúlẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹjọ́ kí wálé ẹ̀yìn kan tẹ̀yìn àwọn pastor yìí ń preach kí ni kan tẹ̀ ń preach gan kí pastor máa nà èèyàn láì ṣe ẹranko irú pastor wo ni ta ló pè yín gan tàbí irú pastor ò lè ta ló fi yín ṣe pastor gan ta ló tàmì òróró sí yín lórí under ta lẹ ti gba training ara yín náà ló máa gbá wọn kan wá sórí social media wọ́n máa fi wọ́n powó àyà kan ó ní di help ó ṣe kinní kan anybody tó bá lóun ṣe tó bá ń ṣe charity tó bá ti ń fa account ẹ̀ sí olè ni wọ́n olè ìsídà tó fa account ẹni yẹn sí or kó lọ register charity ẹ kó lọ ní account fún charity so that any money tó bá ń wọlé sí account yẹn á máa mọ̀ pé owó charity lówó tó ń wọlé sí. Téèyàn bá lóun rán ní charity tó bá ti gbéyàn wá tó bá rán ní tó ní NGO ń sìn tó bá owó táwọn èèyàn bá dáwó fún èèyàn kan bá problem wá ìgbésí ayé nǹkan tó fẹ́ ṣe in tó nídòwó fún ìgbésí ayé kò ju 500,000 lọ at the end àwọn èèyàn contribute bí 1.5 million 1.5 million yẹn tó bá jẹ́ àkáǹtì ẹnìyẹn ló lọ ó yẹn jẹ́ àjẹmọ́nú fún after tó bá fowó yẹn ṣe nǹkan tó fẹ́ ṣe tán á tún rí owó sọ́wọ́ tá lè máa fi tọ́jú ara ẹ̀. Téèyàn bá àwọn tó ń ṣe charity nínú òyìnbó wọn ò fi jalè àwọn tó ń ṣe charity labroad wọn ò fi jalè Nàìjíríà yìí náà nìkan gbogbo ẹ wá ti sọ charity ń ṣe ti sọ di ọ̀nà tẹ́ fẹ́ máa fi make owó tẹ́ máa fi tètè kọ́lé tẹ́ máa fi tètè ra mọ́tò ẹ wá disguise bẹni pé ẹ ṣe àwọn people yẹn lóore ẹ ṣe wọ́n lóore àpò yín inú yín lẹ ń ṣe lóore ẹ lọ wo gbogbo àwọn tó pèrè gbogbo àwọn ẹ lọ sórí social media àwọn pastor ló ń ṣe charity jù ń sìn àwọn tí ò ń ṣe pastor gan wọ́n ní intention tó dáa dànù àwọn tó pèrè àwọn ní so-called pastor téèyàn bá ń ṣe charity wàá yọ owó lápò ara ẹ̀ wàá fi help wàá yọ owó lápò ara ẹ̀ wàá gbé sílẹ̀ wàá wá pe àwọn èèyàn tó bá mọ̀ pé ó nídìí help o pé kán bẹ́ẹ̀ olóye báyìí tó fẹ́ fi ràn yàn lọ́wọ́ o kán bẹ́ẹ̀ fowó sí i wọ́n ṣe nǹkan tó ń pè ní charity nìyẹn but these days eléyìí charity ẹ̀kọ́ ni tó kàn gbéyàn wọ́n kàn ọlọ́run tí wàá bá wọn ṣe báyìí wọ́n ti mọ bó ṣe open Facebook page wọ́n bá ti lè open ẹ̀ báyìí wọ́n kàn gbá àwọn èèyàn wá from nowhere ìmí inú yá ti gbéyàn wàá gbéyàn tó máa nú ẹ lọ sẹ́wọ̀n ọjọ́ kan ṣẹlẹ̀ orí yóò pè ní pẹ̀lú olè tẹ́fẹ́ máa jà pẹ̀lú charity yẹn gbogbo nǹkan ẹ bá ṣàtìrí pé yàn kan tí ń ṣe kọ báyìí one way traffic ni gbogbo yín máa fẹ́ ranjú síbẹ̀ ẹ fẹ́ máa fẹ́ ṣe ẹ fẹ́ máa fẹ́ ṣe kí pásítọ̀ lélẹ́yìí o tó na ẹlẹ́yà yìí wọ́n nídà àti dú pẹ̀lú pásítọ̀ yẹn wọ́n nídà àti dú pẹ̀lú pásítọ̀ yẹn mercilessly why will a pastor kó máa na obìnrin Yorùbá Nàìjíríà mo ti rí tó ẹ pé obìnrin ò jẹ́ ẹ value obìnrin ẹ ní respect fóbìnrin kéèyàn mú obìnrin gé wọ́n tún sọ condition tí woman yẹn wà ẹ̀dẹ̀ ná nílùú bàrà ọkùnrin kan wà tàrí fídíò ẹ̀ lẹ́nìí tó jẹ́ pé wọ́n tún ṣe ọkùnrin yẹn léṣe ok ẹ wá wo ọwọ́ táwọn kírísítẹ́nì yẹn àwọn pásítọ̀ yẹn tó ń gbé ọwọ́ tó ń gbé apostolic church lórúkọ church yẹn o ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé fọ́tò pásítọ̀ yẹn síta ẹ wá wo ọwọ́ tó ń gbé káwọn muslim náà wá bẹ̀rẹ̀ riot pẹ̀lú wọn ṣé kò jẹ́ ẹ̀sìn ò bẹ̀rẹ̀
ìtẹ̀ṣe sáwọn muslim yẹn tó bá jẹ́ pé muslim ló ṣe sí yín kán dédé kán lọ sí kán mú ọmọ kan lẹ́gbẹ̀ẹ́ church yín kán dẹ̀ máa nà kán máa maltreat ẹ̀. torí àtìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ sí gbogbo èyí tó bá yẹ kẹ́ sọ̀rọ̀ sí àwọn tó ń ṣe sí tó bá ní wọ́n ní sọ̀rọ̀ sí gbogbo nǹkan tó bá yẹ kẹ́ gbé kẹ́ sọ̀rọ̀ lé lórí Muyideen Gabriel lẹ fi ṣe tọ́pìkì lójoojúmọ́. ẹni tó ń sọ pé wọ́n náà sí gbogbo ilẹ̀ rí fídíò yẹn ẹ lè sọ pé ẹ rí ẹlẹ́yà tó náà ẹ bá ẹ ní lo voice yín kẹ́ sọ̀rọ̀ bọ́ ibi tẹ́tí máa máa rí 1,000 2,000 kó wá wò yín yẹn ibẹ̀ lẹ máa sọ̀rọ̀ lé lórí. ọ̀rọ̀ Muyideen àtọ̀rọ̀ Àgbàlá Gabriel kò ṣe kò tẹ́ máa jókòó tì ẹ̀yin tẹ́ bá jókòó tẹ́ Muyideen Àgbàlá Gabriel lójoojúmọ́ Muyideen ni mo fún ní support Àgbàlá Gabriel ni mo fún ní support ẹ̀yin gan lẹ fẹ́ kọ́rọ̀ yẹn kó gun mi tẹ́ bá fẹ́ kó gun mi ni ẹ má fẹ́ anybody ní support. ìgbà t'Àgbàlá Gabriel rí Muyideen mi sí bẹ́ẹ̀ ìgbà t'Àgbàlá Gabriel torí Muyideen ẹ̀ sí bẹ́ẹ̀ ó gbé wá sórí live show pé ká lè rí ni ìgbà tó ń drive lọ tó ṣe kòǹgẹ́ Muyideen sí bẹ́ẹ̀ ó ṣe wá jẹ́ pọ̀rọ̀ Muyideen dem ọ̀rọ̀ ẹlẹ́yà ìsìn wọn ní jáde kan wá sọ pásítọ̀ tó nu ẹlẹ́yà ẹ bá wa raise voice yín ṣó yẹ kó rí bẹ́ẹ̀ torí tó bá jẹ́ àwọn muslim ló lọ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ìmí inú yẹn á ti jáde síta àwọn muslim bó ṣe máa ṣe nìyẹn wọn fẹ́ràn christian abẹ́ni sọ ẹni wọn fẹ́ràn christian ẹ ti bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ sáwọn muslim ẹ ti máa sọ̀rọ̀ sí wọn abẹ́ni sọ christian church yìí sí Christ apostolic náà porúkọ church yẹn tó mú ẹni obìnrin tó bẹ̀rẹ̀ sí nà obìnrin ẹlẹ́yà yẹn tó nà tó fi pa kẹ́rẹ́nu ẹni lẹ́ni èèyàn wà ní oyún ẹ̀dẹ̀ tún nà bẹ́ẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ wo ni wúmà yẹn ṣẹ̀ tó bá wá tẹ ẹlẹ́ṣẹ̀ tó ṣẹ̀ gan ẹ lè lọ tọkọ ẹ lọ́kẹ́ lọ fẹjọ́ ẹ̀sùn ní ṣèbó lọ́kọ kí lẹ lọ́ nà fún wọ́n nídà ti tẹ́kì kéèsì yẹn kán tẹ́kì ẹ̀ up ìkọlù yín náà máa fi jófin gbogbo ẹ̀yin tọ́lọ́run pé èmi ò ní rí pásítọ̀ tẹ́mi ọlọ́run gbé nínú ẹ̀ tá máa fa àwọn èèyàn jalè lórí social media tá máa lóun ṣe charity tá máa fi wọ́n wẹ̀ bẹ́ẹ̀ zowó sápò ẹ̀ ẹ̀mí ọlọ́run sí nínú pásítọ̀ yẹn I will continue to say it. ara àwọn pásítọ̀ tẹ́mi ọlọ́run wà tó bá ń gbàdúrà lórí social media lágùn jáde lára wọn ni àríjọkùnrin kọ́ gbá àwọn èèyàn kọ́ máa sọ pé káwọn èèyàn kọ́ máa fàkáǹtì wọn síbẹ̀ káwọn èèyàn lọ máa kọ́ máa gbá àwọn èèyàn kọ́ máa gbá wọn. àwọn tẹ́mi ọlọ́run wà wọ́n gbàdúrà wọ́n fi àdúrà iṣẹ́ ìránṣẹ́ ìpè tọ́lọ́run fún wọn wọ́n fi tú àwọn èèyàn sílẹ̀ nínú ìgbèkùn ni ẹ̀yin ò tú àwọn èèyàn sílẹ̀ sínú ìgbèkùn ẹ máa gbé wọn wá sórí social media àwọn tẹ́ bá mọ̀ pé condition wọn critical gbogbo yín ẹ mọ́ra yín o I'm not gonna say ẹni péyàn báyìí ẹ mọ́ra yín torí kò ṣe pásítọ̀ kan ló ń ṣe ẹni bá fẹ́ràn èèyàn lọ́wọ́ wọ́n ní kíní èṣù tó bá lè gbà mí àbí báwo náà ṣe ń sọ Adéjì yẹn kó fi èèyàn sílẹ̀ bó ṣe mọ tó bá lè gbàyàn èwo ni kó tún máa add to it ok ó fẹ́ràn èèyàn lọ́wọ́ ó wà nínú condition fàkáǹtì ẹ̀ síbẹ̀ ẹni ó wá fẹ́ lo àkáǹtì ẹnìyẹn nìyẹn lọ open account lórúkọ foundation yẹn a máa mọ̀ pé orúkọ foundation yẹn a máa mọ̀ pé owó tó bá wọbẹ̀ owó charity ni and tó bá dé lómi tẹ̀tú fẹ́ owó tó ti kù ńlẹ̀ leftover téèyàn bá gbé èèyàn kan wá sí ó nídìí 1 million láti ṣe surgery ẹ rí 3 million realize àwọn ọmọ Nàìjíríà rere bá yín kó 3 million sákàǹtì yẹn ok ẹ ti fẹ́ nìyẹn ní 1 million tó need 2 million that is left tó jẹ́ leftover ọjọ́ tẹ ìyẹn ó ti wà lápò pọ́ọ̀sì charity yín ọjọ́ tẹ́lómi bá tún wá tó ní emergency kíní bó jẹ́ 500 ló ó fẹ́ lọ bímọ ni ó nídìí 500 ni ẹ yọ nínú 2 million tó left ẹ yọ 500 ńbẹ̀ bó ṣe run charity nìyẹn ẹ lè má lẹ́yìn run charity kẹ́ máa gbá account number yín sí tó bá yá àwọn èèyàn wọn no matter bó bá ṣe kò sí nǹkan téèyàn máa ṣe lọ kò lọ títí especially tó bá ń fi ọ̀nà èrú wówó tóun tó pé tó ló fẹ́ mẹ́kẹ́ ọ̀fẹ́ wówó kó máa lo ọ̀nà jìbìtì
Ọlọ́run máa expose irú onítọ̀hún ni ṣe rí pé yìí dárúkọ báyìí o donígbà ilẹ̀ anybody má wàá ṣẹ́ nílé mi tí bá parí mú show mi tán o kẹ má sọ pé ó ń bú pastor yín o I did not mention any pastor's name now. Anybody gbogbo wọn ẹmọ gbogbo wọn tó ń ṣe charity lórí social media yìí because tó bá ń dárúkọ sí wọn sọ pé torí pé èèyàn èèyàn kan Ọlọ́run jẹ́ kí n yẹtọ̀ ọmọnìkejì mi. Èmi generalize ọ̀rọ̀ mi ń sìn ni the rate táwọn pastor ṣe ń ṣe charity ń sìn lórí social media ó ti pọ̀ jù àwọn yẹn wọn àrí wọn lórí òkè wọn lè lọ gbàdúrà 2 hours kí làágùn jábọ́ lára wọn àwọn lọ máa rí tán wọn bí kọ́ṣà máa gbéyàn wá ìní àwọn tọ́lọ́run bá pè wọ́n máa lọ sórí òkè on behalf of àwọn iṣẹ́ tọ́lọ́run ran iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run gbélé wọn lọ́wọ́ they will go to the mountain wọ́n lọ máa intercede àdúrà fáwọn ọmọ ìjọ àwọn ní time kó wá máa gbéyàn wá sórí social media kan ló ń pọ́ fẹ́ máa fi tọrọ owó kó wá máa gbá account number wọn sílẹ̀ ẹ̀yin tẹ́ ń ṣe ẹni ronú pìwàdà ẹ yí padà ẹ jẹ́ n blọ́ọ̀kì olórí burúkú tó pera ẹ̀ ní Juliana yìí did you no come oh ní wá disrespect mi bí báyìí torí mi rò pé mo búyàn ẹni tó bá ní làákàyè ló máa rí sense nìkan tí mò ń sọ ẹni tọ́pọlọ ẹ̀ tí ó ti yòrò ó máa mọ̀ pọ́rọ̀ tí mò ń sọ pé ọ̀rọ̀ tó nítumọ̀ ni so àwọn tó ń fáwọn èèyàn jalè lórí social media yẹn ṣé kí tún máa praise wọn tó wà obvious pé okay èèyàn kan ìkan tuntun jáde ńsìn tí mi ò ní dárúkọ ó tún péré ó tó rí pé ó ti rí ọ̀rọ̀ ìmáàní tó ṣẹlẹ̀ pẹ̀lú Muyideen ó ti fún gbogbo wọn níwèé káwọn náà lọ máa ṣe charity nonsense lélẹ̀ èyí tó bá mọ̀ pé iṣẹ́ Ọlọ́run tóun ṣe yẹn kò tóun kó lọ ṣiṣẹ́ ẹ lọ́wọ́ mẹ́wàá ẹ lọ fi ṣiṣẹ́ jẹ́ block ilé náà tó yẹ ń sìn ẹ lọ́wọ́ mẹ́wàá ẹ lọ fi ṣiṣẹ́ nígbà téèyàn bá lóun pèrè ní pásítọ̀ ìyá kan láti Amẹ́ríkà ó sẹ́ndì owó tó sẹ́ndì yẹn àkáǹtì ẹ̀ náà kò sí nígbà tó wá tún wá kó sí àkáǹtì ẹ̀ kí ló dé tó jẹ́ pé ibi tó bá níbẹ̀rù Ọlọ́run rántí pé ìwọ kọ́ ló wà nínú difficulties ìwọ kọ́ ló nídìí ẹ̀pù ẹnìyẹn lẹ forúkọ ẹ̀ gbowó kí ló dé tó jẹ́ pé gbogbo owó yẹn ẹ bá wa dárúkọ pé màmá Amẹ́ríkà o wọ́n fún wa ní 500,000 kẹ́dẹ̀ ṣe láìfù báyìí kí gbogbo ayé rí kẹ́ sọ pé màmá Amẹ́ríkà ní ká fún yín 500,000 yìí o owó náà lélẹ́yìí o kẹ́ send receipt yẹn sẹ́ni yẹn kẹ́ bá wa kẹ́ show ẹ̀ fún wa pé màmá Amẹ́ríkà o àti náà fún wa 500 ká fún ìyá kan tá gbé wá lánàá 500 receipt yẹn lélẹ́yìí o ìyá Amẹ́ríkà yẹn gan tó bá wá rí pé ojú lóòótọ́ ó lè wá wò pé àtórí pé oye tí mo fún ẹ o fi jíṣẹ́ fẹ́ nìyẹn awálẹ̀ yìí náà ẹgbà ilé ìkẹfìrà kókì tí ó bá wá gbà yẹn ìyẹn jàjẹmọ́nú fún ẹ ìyẹn ò ń ṣẹ̀ṣẹ̀ ìyá yẹn ló dìde wò pé àwọn ló ṣe é láàánú bọ́ngbà tí ìyá Amẹ́ríkà kan bá fún 500 sákàǹtì yín direct tó jẹ́ pé ẹni yẹn 200 lẹ kó lè lọ́wọ́ ẹ rántí ọjọ́ àti sùn ẹ fi bẹ̀rù Ọlọ́run sí nǹkan tẹ́ bá ń ṣe direct táwọn tó kọ pásítọ̀ tó wá gba orí social media sìn tó fi ń gbá àwọn èèyàn àwọn ará búrọ́dì àwọn ni mẹ́ta jẹ tí wọn. ẹ wo pásítọ̀ yẹn ẹ wo pásítọ̀ tó pèrè ní apostolic pásítọ̀ tó mú odidi ẹlẹ́yà tó nàyàn tó wà nínú oyún ìlú òyìnbó máa káre o ìlú òyìnbó wọ́n máa value woman being lẹ́yìn woman being wọ́n value ẹranko Nàìjíríà mo ti rí tó ń value woman being Nàìjíríà mo ti rí tó yẹ pé tó bá fẹ́ sọ dáńtítì báyìí wà máa sáré ni kí mọ́tò má lọ gbẹ ẹ̀ wọn ò ní lè dúró pé àkàtì ẹ̀fọ́ ẹni yìí ní ọ̀wọ̀ ìdá obìnrin ni ẹ ìdá ọkùnrin ni ẹ kó kọjá 5 seconds tó máa fi kọjá yẹn ó máa di problem fún wọn.
5 minutes 5 seconds tó máa fi kọjá yẹn ó máa wọn akọ́ wọn lójú ni wọn ò ní rìgáàdì fún human being. ṣe get nsìn wọn ò ní rìgáàdì fún human being. Amẹ́ríkà ń bí báyìí tó bá ń kọjá lójú títì wọn á dúró fún ẹ kó kọjá without po ti ẹ̀ juwọ́ sí wọn. Wọ́n á dúró wọ́n á fún ẹ ní respect yẹn kẹ́ mọ̀ bó ṣe respect èèyàn tó. Lẹ́yìn human being ẹranko wọn fẹ́ ẹranko ṣeré. Nàìjíríà láti rí tọ́ ní rìgáàdì fún human being. Battery mi ẹ jẹ́ mọ́ lọ battery ti lò. So gbogbo ẹ̀ jùlọ ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel ẹ má sọ di saga ẹ jọ̀ọ́ allow peace to reign ó dàbọ̀. Battery mi ti low nsìn ó ti show 5%, so I have to end this show. Thank you everybody for your contribution. Ẹ̀yin tẹ́ contribute in a positive way. Mo appreciate yín. God bless you. Ire o.